pe àáfàá kankan sí ìkómọ torí àtọjọ́ yẹn ni wọ́n ti ń pa kádàrá àwọn ọmọ wa dà sábúrú. Ẹ fún àwọn ọmọ yín lórúkọ táwọn ọmọ tíyàwó yín bá ti lóyún tó ti sọ ọkùnrin ní obìnrin ẹ̀yin àti ìyàwó yín orúkọ wo ni ká fún ẹ wá orúkọ Yorùbá tó bá rẹwà. Tẹ́ bá ti bímọ ẹ fún àwọn ọmọ yín lórúkọ ẹ ra àwọn nǹkan tá a fi ń sọmọ lórúkọ nílẹ̀ Yorùbá oyin àádùn ìrèké ṣúgà gbogbo àwọn nǹkan yẹn ẹ lò ẹ fi súre sí ayé ọmọ yẹn ẹ dẹ̀ rí pé ayé ẹ máa dáa. Ẹ má pe àwọn àáfàá kankan tẹ́ ẹ bá fẹ́ ṣe ìgbéyàwó ẹ má pe àwọn àáfàá kankan a ò kì í ṣọmọ Lárúbáwá. Tí àwọn àgbàlagbà wa bá ti rebi àgbáre ẹ má pe àwọn àáfàá kankan pé kán wá sin òkú èèyàn kan wá ní àná ní ẹ̀sìn tẹ́ni ká máa ṣe tóun bá kú ta ló máa wẹ òun òun ń ṣe Islam torí pé tóun bá kú mú un pé irú àwọn àpọ̀dà wo leléyìí òun ṣe Islam torí tó bá kú ó ṣe kúkú báyìí tó bá pé wíwẹ̀ tán fẹ́ wẹ̀ ẹ́ yẹn ó ní nǹkan kan ṣe àwọn kan kú wọ́n dáná sun wọ́n ní náà. Nílẹ̀ Yorùbá ti ní ìlànà tá fi ń sin òkú àwa náà máa ń wẹ òkú bóyá wíwẹ̀ yẹn lo ni ó fẹ́ bóyá ẹni yẹn kò ń wẹ̀ ń gba yí ẹ̀ ni kò yé mi ó wá fẹ́ wẹ gbogbo wẹ̀ yẹn pọ̀ tó bá kú. A ní bá ṣe ń sin òkú wọ́n máa wẹ̀ ẹ padà lọ sí ilé yín nǹkan tó bá ń ṣe ń lé yín ni kí ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè statue lásán ni so ẹ dàbí pé statue kò lè ṣe anything kò lè ṣe nǹkan kan fún yín no matter how hard you call on a statue kò lè ṣe nǹkan kan reason táwọn àfáà yẹn fi ń waste time wa nìyẹn they will be giving you ó yá máa lọ ka kínní lọ ka kúrò aláwù lọ ka 700 kó o ka Yasin 5,000 ọjọ́ mẹ́sàn-án ló máa fi ṣe ẹ̀rí pé lórí burúkú làlá yẹn. Ṣé mo lè ní bàbá mi ń sìn bàbá mi kí n wá fẹ́ pe bàbá mi kí bàbá mi wá sọ pé kóhun tó lè dá mi lóhùn o kí n pe òun nígbà 100 kí n bàbá mi ṣé mi ti ya wèrè ìyẹn ti ya wèrè nìyẹn náà ló jẹ́ pé ẹ̀sìn Islam tábà sọ́ngbà pé wèrè ló ń ṣe kì í ṣe pé a ò parọ́ wèrè ló ń ṣe torí wèrè ló máa sọ nǹkan repeatedly nǹkan tó jẹ́ ń pè kò lè dá ẹ lóhùn statue you are calling on a statue Allah ya Latif 7 million 9 days kò lè dá ẹ lóhùn náà irọ́ ni náà irọ́ ni. Allah is one of the is number one most useless deity reason tó fi jẹ́ pé number one ni pé iṣẹ́ ẹkú ló tún máa ràn yín. There is nowhere in the Quran tá Allah ti sọ pé ẹ̀yin mùsùlùmí tẹ́ bá ti débì kan ẹ tún ìlú wọn ṣe ẹ má bà ìlú wọn jẹ́ kò sáà fáwọn tó lè sọ pé wà ní Quran. Tẹ́ bá ẹ̀yin mùsùlùmí bá ti débẹ̀ ẹ báyé wọn jẹ́ ẹ pa wọn ẹ gbalẹ̀ wọn wọ́n tó wà ní Quran nìyẹn. Àyàfi tẹ́ bá kọ́ débẹ̀ ẹ kọ́ máa tàn wọ́n sẹ́sìn tẹ́ bá ti pọ̀ làkúnjí nìkan tẹ́ bá ti pọ̀ ẹ pa àwọn tó bá kù ni. So Allah òun ló useless jù nínú àwọn deity kò tí ẹ ń ṣe deity gan nínú àwọn èrè so kò lágbára kankan. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè olúwa ilé kàbáà ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Ẹ̀yin èèyàn wa ẹ jára yín ẹ má pe àáfàá fún nǹkan kan bẹ́ẹ̀ fẹ́ sílé ẹ má pe àáfàá ẹ lọ ṣe ní ìlànà bá ṣe ń ṣe nǹkan ní ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni wá ẹ má jẹ́ kán pa kádàrá wa dà pẹ̀lú ẹ̀sìn àwọn Kùrẹ́ṣì ẹ ṣe gan. Akànbí ṣe wà ń bẹ̀. Mo wà ń bẹ̀ ẹ dá àfáà Muhammed Awali lóhùn. Ok àfáà ṣe wà ń bẹ̀. Ọ̀rọ̀ àìgbóhùn sókè kílẹ̀ fẹ́ bá wa sọ. Ṣárí àkọ́kọ́ náà mo kí gbogbo wa káalẹ́ kí nǹkan tí mi fẹ́ derive ń bẹ̀ is that ṣárí topic tẹ́ kọ́ gbé sókè yẹn náà ń kọ́kọ́ clear ẹ̀ ọ̀tọ̀ ní Islam ọ̀tọ̀ ní Arab ẹ̀yà ni wọ́n bí Yorùbá báyìí làwọn náà so àwọn náà dẹ̀ ní àwọn àṣà àti ṣe tiwọn náà nínú ìlú wọn so Islam yìí ló dé Ọlọ́run gbé dìde láti ara wọn ni kó máa jẹ́rìí takò wọ́n cause Islam náà takò Arab fún ara ẹ̀ ló fà tí wọ́n fi ja ogun lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú Ànábì Muhammad so ìbàjẹ́ wà nínú Arab fún ara wọn wọn kì í ṣe pure person kódà àgbà òṣàjù lọ rí ngbà kan rí ọ̀dọ̀ Arab lẹ ti máa bá ṣé òṣà kan sí nílẹ̀ Yorùbá ń sìn tá à ń rí odidi obìnrin 100 fún ní ọjọ́ mẹ́rìndínlógún kò sí yẹn bọ̀ orí ẹ̀ wà nígbà kan rí nílẹ̀ Lárúbáwá bọ̀ tí ó ń já sí pé àwọn tún ṣe ẹbọ wọ́n ṣe òṣàjù àwa yìí lọ nílẹ̀ Yorùbá ń bí báyìí bọ̀ nǹkan tí mi kàn ń tà drive bẹ́ẹ̀ pé ọ̀tọ̀ ní Islam ọ̀tọ̀ ní Arab culture so Islam tá a dẹ̀ ń sọ yìí
kì í kàn ṣe ẹ̀sìn kan tó kàn wá from nowhere. Cause tá bá kàn wò pé a wà nú ayé yìí, so káà náà fi ròrí wò pé kí ló ń bímọ lára ọmọ èèyàn. Ìyẹn fún ọ̀rọ̀ tí ms baba sọ lẹ́ẹ̀kan pé kò sí nǹkan kan tó jẹ́ mọ́ bí Ọlọ́run ọba Allah. So oníkálukú wa dẹ̀ la mọ̀ pé gbogbo nǹkan láyé ló níbi tó ti bẹ̀rẹ̀. So oníkálukú wa la mọ̀ bí láti bẹ̀rẹ̀. So ní ìròrí ọmọ èèyàn gan ká má ti wọnú Quran, káà náà kàn fi ọgbọ́n orí ká fi jọ wò ó síra wọn. Ṣó dáa kí nǹkan, ṣó ó possible kí nǹkan kan exist láì sí ọwọ́ ẹnì kankan bẹ̀? Bí kí n parọ́ sí pé igi tó dúró nugbó ó kànra rẹ̀ nígi, ó lara rẹ̀ ń pákó, ó sọ rẹ̀ lóko ojú omi wá gbé rẹ̀ sínú agbami ń wara ẹ̀ lọ. Ṣẹ̀yìn pé tí wá sọ bẹ́ẹ̀ sí ẹ̀ máa ní mo parọ́. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ayé yìí ò déédéé jáyé. Gbogbo nǹkan tó sì wà ń bẹ̀ yìí kò déédéé rí bó ṣe rí. Bí kì í bá ń ṣe pé Ọlọ́run ọba Allah ní bẹ́ẹ̀. So tí àwọn àrídájú tó sì wà nínú Al-Qur'an lóríṣiríṣi ṣàgbàjù lọ ń bẹ̀. Ọmọ Yorùbá tọkàntọkàn lèmi tí mò ń sọ̀rọ̀ yìí jẹ́. Kódà ilé wa gbajúgbajà nílùú Ọ̀yọ́. So ọ̀tọ̀ ni ìjọmọ Yorùbá, ọ̀tọ̀ ni ìṣẹ̀sìn sí Ọlọ́run ọba ẹlẹ́dàá. Àwa ń sin Ọlọ́run ọba ẹlẹ́dàá wa látara pé a fi ń dúpẹ́ oore tó ṣe fún wa ni. all right Mr. Erigbe, mo fún yín ní enough time láti sọ̀rọ̀. Okay. So ẹjọ́ mi fẹ́ délẹ̀ dáadáa. okay, ṣé kí n allow yín kẹ́ dílé dáadáa? Ẹ ṣé gan, máa appreciate. Kẹ́ẹ̀dẹ̀ summarize àwọn ọ̀rọ̀ yín kíákíá ká lè mọ ibi tí a ti máa mú àwọn ìbéèrè wa. Ẹ ṣé. Okay. So nǹkan tó yẹ fà á tí àwa fi mú ẹ̀sìn ní ẹ̀sìn òun ni pé Al-Qur'an jẹ́ kó yé wa pé inna dina inda Allahi Islam. Ẹni tó Ọlọ́run bá fọwọ́ sí jù láyé òun náà ní ẹ̀sìn Islam. So ẹni bá ti fi nǹkan míì kún Islam, Ọlọ́run bá lóun nígbà lọ́wọ́ rẹ̀ tó bá jọba kí á mọ irú ẹni bí a máa bẹ́ẹ̀ nínú ẹnu òfò. Àdìwọ́ Ọlọ́run lọ́ba lólùṣọ́ kó ṣọ́ wa kó nínú ẹnu òfò láyé mẹ́ta lókè àmọ́. So ló fà á tá a fi ń sin Ọlọ́run. A dẹ̀ ń sin Ọlọ́run ọba in aspect of pé a fi ń dúpẹ́ fún lórí orí ìdẹ̀ra tó ṣe fún wa. And then again a dẹ̀ fi ń tẹ̀lé àṣẹ rẹ̀ against ibi tí à ń lọ tí oníkálukú wọ̀ mọ̀. So àbọ̀ ọ̀rọ̀ mi nìyẹn. all right, so tí n bá get yín dáadáa, ẹ kọ́kọ́ sọ pé ọ̀tọ̀ ni ẹ̀sìn, ọ̀tọ̀ ni àṣà Lárúbáwá, àbí? Bẹ́ẹ̀ni. all right, ǹjẹ́ lè fún mi ní nǹkan tó wà nínú àṣà tó wà nínú ẹ̀sìn Islam tó jẹ́ pé kí Islam tó bẹ̀rẹ̀ wọn ò tí ì máa ṣe? Ẹ jẹ́ kí n ṣe báyìí kó lè yé wa. Ẹ fún mi ní òpó márùn-ún ẹ̀sìn Islam. Òpó márùn-ún Islam àbí? Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ nínú òpó Islam òun náà ni ìgbàgbọ́ sísìn wípé Ọlọ́run ọba Allah ọba ọ̀kan ṣoṣo ni tí ò sí nǹkan míì tá a gbọ́dọ̀ fi kún, àti pé Ànábì wa Muhammad sallam ẹrú rẹ̀ ní òjíṣẹ́ rẹ̀ ló sì tún jẹ́. Òpó kìíní nìyẹn. Òpó kejì ní ká wá kírun. Òpó kẹta òun ní ká gbààwẹ̀ Ramadan tá gbà lọ yìí. Òpó kẹrin òun ní ká lọ lè ṣe àbẹ̀wò Mọ́kà ilé Ọlọ́run ọba rẹ̀ ní olówó tẹ̀ ní àlàáfíà àti ṣe. So ẹlẹ́ẹ̀karùn-ún òun ní kíyàn yọ zàká kó yẹ sàárà nú owó rẹ̀ kó fi fún ẹlòmíràn kó fi dá lọ́lá. Alákọ̀ọ́kọ́ ká gbàgbọ́ nínú Allah. Alákọ̀ọ́kọ́ ká gbàgbọ́ ní ṣé ń gbọ́ mi sà? Bẹ́ẹ̀ ni mo gbọ́ sà. Alákọ̀ọ́kọ́ ká gbàgbọ́ nínú Allah. Ṣáwọn Lárúbáwá ti mọ Allah kí Islam tó bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ni. Àbí wọn mọ Allah? Wọ́n mọ Allah kí torí lábá gbólóhùn Allah ti wà lóṣù ti pẹ́. Ẹ ṣe sùúrù sà Mr. Muhammad. Kí kíní kó lè yé wa nǹkan tí n bá bí ní kẹ́ ẹ̀ dáhùn. Ṣẹ́gẹ̀t. Kí Islam ẹ̀yin lẹ sọ pé ọ̀tọ̀ ni ẹ̀sìn ọ̀tọ̀ ni àṣà. Tó túmọ̀ sí pé nǹkan tó wà nínú ẹ̀sìn Islam, nǹkan tó wà nínú ẹ̀sìn Islam kò sí nínú àṣà àwọn Arab. Nǹkan tẹ́ ẹ sọ nìyẹn. Ó tako ọ̀pọ̀lọpọ̀ àṣà Arab. Ọ̀pọ̀lọpọ̀ àṣà Arab máa tún sì máa àwọn àṣà míì jáde náà. Tẹ̀sìn Islam la ṣe sọ báyìí. Àwọn àṣà Yorùbá wa yìí náà ọ̀pọ̀ wà tó fara mọ́. A ò tí ì sọ̀rọ̀ Yorùbá Mr. Muhammad. Ẹ ṣe sùúrù. Tí ọ̀rọ̀ ẹ̀sìn Islam la ṣe sọ báyìí. Ẹ̀sìn Islam against àṣà Arab tẹ́lẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀, òun ni mo ṣe ń cross check báyìí. So ṣáwọn Lárúbáwá kí Islam tó bẹ̀rẹ̀, ṣé wọ́n mọ Allah, ṣé wọ́n ti ń sin Allah kí Islam tó bẹ̀rẹ̀ àbí wọn ò tí ì máa sìn? Ṣé wọ́n gbàgbọ́ nú Allah kí Islam tó bẹ̀rẹ̀ àbí wọn ò gbàgbọ́ nú ẹ̀? Yes or no, ká kúrò ńbẹ̀. Àwọn Lárúbáwá Mọ́kà wọn ò gbàgbọ́ nú Allah tẹ́lẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀, àmọ́ kí wọ́n tó dá àwọn Islam ti wà. Ẹ ṣe sùúrù.
mi ò mọ ibi tẹ́ Okay. ń lọ kí Islam tó bẹ̀rẹ̀ question yẹn answer tẹ́ bá máa fún mi ẹ jẹ́ kó short kó lè káwọn tó ń gbọ́ wa kán lè understand kí Islam tó bẹ̀rẹ̀ Okay. nígbà tí ò tí ì sí Islam time àsìkò jahiliya ṣé àwọn lárúbáwá yẹn ṣé wọ́n gbàgbọ́ nú Allah àbí wọn ò gbàgbọ́ nú Allah Wọn ò gbàgbọ́ nínú Allah. wọn ò gbàgbọ́ nú Allah no ẹ sọ pé wọn ò gbàgbọ́ nú Allah ọ̀rọ̀ ẹ ṣe kí Islam tó bẹ̀rẹ̀ àwọn lárúbáwá yẹn ṣé wọ́n ti máa ń kírun sọ̀lá ṣé sọ̀lá ti wà kí Islam tó bẹ̀rẹ̀ àbí sọ̀lá ò tí ì sí lásìkò jahiliya Ànábì ló mú sọ láti wá. ànábì ló mú sọ̀lá ti wà ẹ tún sọ pé no kò sí Ramadan ká máa gbàwẹ̀ Ramadan 30 days 29 days ṣé kí Islam tó bẹ̀rẹ̀ ṣé wọ́n ti máa ń gbàwẹ̀ Ramadan àbí wọn ò tí ì máa gbàwẹ̀ Ramadan Wọn ò tí gbà. no ẹ tún ní no wọn ò tí ì gbà kí Islam tó bẹ̀rẹ̀ hajj tí ẹ máa ń ṣe léni tẹ́ máa tawaf tẹ́ máa sàfà àti mọ́rúwá gbogbo àwọn kìíní yẹn ṣé wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ àbí wọn ò tí ì máa ṣe Wọ́n ti ń ṣe. wọ́n ti ń ṣe ìyẹn yes ok ó túmọ̀ sí pé hajj tó wà nínú ẹ̀sìn Islam ó wà nù àṣà Arab ni so àṣà kan ní náà ẹlẹ́ẹ̀karùn-ún giving of alms ká máa ṣètọrẹ àánú kí Islam tó bẹ̀rẹ̀ ṣáwọn Arab yẹn ṣé wọ́n ti ń give harm kí Islam tó bẹ̀rẹ̀ àbí wọn ò tí máa give harm Wọ́n give ẹ̀ bọ̀ kò wọ́n ti compulsory ẹ̀fẹ́ níbo. ẹ̀ṣà nǹkan tí ń bá bí yín náà ní kẹ́ sọ wọ́n ń give ẹ̀ wọ́n ò give ẹ̀ yes no ṣọ́n give ẹ̀ Yeah. yes ó túmọ̀ sí pé ẹ̀yẹn náà àṣà Arab ni ó dẹ̀ tún wà nínú ẹ̀sìn Islam now ẹ sọ pé àwọn lárúbáwá ò gbàgbọ́ nínú Allah ẹni àwọn lárúbáwá wọn ò tí ì máa kírun ẹni àwọn lárúbáwá wọn ò tí ì máa gbàwẹ̀ Ramadan ànábì tó mú wá ẹ jẹ́ kí n gbé mọ́mí of okufar tẹ wà ń bẹ̀ Mo wà active. ẹ jẹ́ bá mi fún wa ní Quran chapter 2 verse 62 ẹjọ́ káfà ìbáwá kà ká gbé tẹ̀sí rẹ̀ jáde àyà ẹyọkan yẹn péré kó dáhùn gbogbo ìbéèrè yẹn so kí àwọn èèyàn wa ẹ rí pé fún ara àfà wọ́n sọ fún wa nínú òpó ẹ̀sìn Islam 5 méjì ń bẹ wọ́n sọ wípé ó wà nínú àṣà àwọn Arab méjì ń bẹ that is 40% so the remaining 60% òun la fẹ́ confirm believe in Allah Salat and Ramadan. Mọ́mí ọ̀kúfà ṣe wà ń bẹ̀. Àmàdé kẹ̀lẹ́ bá ń gbé wá bí? Ok, wọ́n ti gbé wá. Wọ́n ní yé, okay. Alright, ẹ ṣé. Okay, so Quran 260. Okay, àwọn ọlọ́mọ kà, all right, no problem. Kọ́ bá wa kà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. Àmín. Ẹ bá wa tún àdúrà tẹ gbà fún. Mashallah. Oh gosh. Ọlọ́run bá ní innal ladhina amanu. Ọ̀nà mú sọ. Olúwa bá ní innal ladhina amanu. Dájú àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́ lódodo. Wal ladhina hadu wan nasara. Àti àwọn Jews. Àwọn lọ́kọ́ máa pè wọ́n. Àwọn Nasara. Àti àwọn Christianity. Wasabiina àti àwọn ṣe mú bá o kí ni máa tún àwọn sọ̀bí yìí nínú o àwọn ẹlẹ́sìn kan ṣáà ni wọ́n. Àwọn ẹlẹ́bọ. Man amana billah Ọlọ́run bá pè gbogbo ẹ̀sìn yẹn papọ̀ ó wá bèèrè kí man amana billahi ẹni tó bá wá gbọ́ Ọlọ́run ọba gbọ́ nínú àwọn tá à ń wí yìí o wa bil yawmil akhir àtọjọ́ ọ̀gbẹ̀yìn wa amila soliha tó wá ṣiṣẹ́ eré kún falahu ajruhum inda rabbihim irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba wala khawfun alayhim wala hum yahzanun kò sí ìpayà fún wọn bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó bà wọ́n nú jẹ́. Àfà mo fẹ́ máa correct sí Allah lè máa lò ń bì torí Allah òun ló wà nínú Quran wọn jẹ́ kí n translate orúkọ àwa ti mọ Ọlọ́run kan tó gbé Allah wá Allah lọ gbé wá kò kí n ṣe Ọlọ́run ṣe understand so now a ti káyà yìí àwọn Allah gbólóhùn èdè lágbára ń jẹ́ Allah bí akẹ́kọ̀ọ́ bá yín sáré play fídíò yẹn
ìṣètò láyé wà ń bẹ̀ kọ́ládé play ẹ̀. Oh, fídíò ni ẹ. Àwọn àfáàyín náà sọ pé ẹ máa pè Allah ò kì í ṣe Ọlọ́run but torí pé kinní yẹn ó kàn máa ń sound bákan ètò láyé tẹ́bá lè sáré play ẹ̀ kankan gbọ́. kò ní. So Allah ní kẹ́ máa lò sà ẹ máa lo Ọlọ́run. ẹ máa bè dájọ́ Ọlọ́run bá Allah. ẹ ti tú ẹ má wọrí ẹ ká wá ka ẹ kí n gbé tafsir yìí sí ẹ bá wa tú tafsir yìí. So àwọn tí wọ́n dárúkọ yẹn Arab ni wọ́n àwọn sọ̀bíyìn yẹn àwọn Arab ni táìmù jàìlíyà kí Islam tó wà wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti wà. So àwọn ni wọ́n sọ̀rọ̀ wọn nínú tafsir tá a gbé jáde yìí torí nǹkan tí mo bí ni pé ǹjẹ́ wọ́n ti gbàgbọ́ nú Allah ẹ sọ pé rárá ṣé wọ́n ti ń kírun sọ̀láàt ẹ sọ pé rárá ṣé wọ́n ti ń gbàwẹ̀ Ramadan ẹ sọ pé rárá méjì tó kù ẹ sọ pé bẹ́ẹ̀ ni so ẹ̀sìn àtàṣà yẹn ó ti jẹ́ kó yé wa pé àṣà Arab ni bọ̀ mẹ́ta yẹn la fẹ́ yọ ẹ bá wa ka tafsir iṣẹ́ rẹ̀ bá wa ka. Ibo láti bo síbo dàbí látòkè délẹ̀ pátápátá. ẹ ká ẹ lè understand náà la ṣe mú látòkè 2 pages ní page 1 lélẹ̀ pé kókó ẹ mọ̀ kó má dà pé nǹkan tá a gbé wá kò ká ẹ lè understand a ní English ẹ lọ́wọ́ tá a bá fẹ́ gbé jáde but Arabic lélẹ̀ pé kẹ́ ẹ kàn lè bá wa ka pa Arabic lẹ́yìn believe náà ẹ̀. mo believe fún gbogbo ẹ. ó yẹ bá wa kà kẹ́ bá wa tó lè náà ṣe. وقال هاشم عن مطرف so هاشم ni ó ń sọ̀rọ̀ yìí tó gbà látọ̀dọ̀ مطرف كنا عند الحكيم عند الحكم àwọn àdọ̀ ọ̀jọ̀gbọ́n orúkọ yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ o بن عتيبة فحدثه رجل من أهل البصر so àwọn àdọ̀ Hakim ọmọ Àtìbà yẹn so ẹnìkan wá ń bá wọn sọ̀rọ̀ nínú àwọn ará Basra أن الحسن أنه كان يقول في صابئين ń sọ̀rọ̀ nípa àwọn kí ni máa pè wọ́n o. ẹ pè wọ́n sọ bí òun ká ní ìṣòro ká má waste time. ok innahum kalmajus ó fi wọ́n wé àwọn tí wọ́n máa ń sin iná. faqala al-hakam ọ̀jọ̀gbọ́n wa ń sọ̀rọ̀ pé alam akhbarakum bidhalik bizaka àbí bidhalik náà ṣé mi tí fún yín níwò nípa yẹn ni. وقال عبد الرحمن بن مهدي أبانا محمد واسباي بي عن معاوية بن عبد الكريم بن بعض معاوية مع عبد الكريم oni kini ìdẹ́gbọ́n rí bákan báyìí o ṣe lè bá zoom láti bẹ̀rẹ̀. àmàdélé kìí ṣe lè bá wa mi mọ́ báyìí mi fẹ́ zoom ẹ̀ ó yẹ kí ẹ lè rí náà. ó yẹ kí n rí tó tán bọ̀ mi ò rí zoom bí báyìí náà ni. ó yẹ kí àsìn báyìí ó yẹ kí ẹ lè rí kò ní ìdíbẹ̀ ń zoom ẹ súnjú mọ́ ẹ máa rí kò lè ẹ jọ. سمعت الحسن ذكر الصابئين so olóhùn gbọ́ tí Hasan ń sọ̀rọ̀ nípa àwọn sọ̀bìín faqala wá pé hum qawmun ya'buduna al-malaika àwọn sọ̀bìín nìyẹn àwọn làwọn tí wọ́n máa ń sin àwọn màláìka. wa qala ibn Jarir wá sọ báyìí pé haddathana Muhammad bin Abdul A'la Muhammad ọmọ A'la sọ fún wa pé ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ fún wa haddathana al-Mu'tamar bin Sulaiman Mu'tamar ọmọ Sulaiman an abi gbàgbọ́ wáyé látọ̀dọ̀ bàbá rẹ̀ tó sọ pé kọ́ ló sọ pé akọbárọ̀ ń dáná Zayad akọbárọ̀ Zayad an as-Sabi'in ipe Zayad ń sọ ó ń fún wọn lábárì nípa àwọn tá ń pè ní Sabi'in àwọn tó ti màláíkà yẹn yasulluna ila al-qibla pé wọ́n máa ń dojúkọ kíbla wọ́n máa ń kírun wa yusalluna al-khams kírun márùn. wọ́n máa ń kírun lẹ́ẹ̀ márùn sọ láti mú jáde yẹn o ẹni ìṣó lẹ̀ ẹ máa kà lọ. ẹ jẹ́ sùúrù o ẹ má wọlé má kà lọ sà mo má kí ẹ bí. kọ́ọ̀lá ó wá sọ báyìí pé fa arada an yudi'a anhum al-jizya so ó wá ń gbèrò pé kí wọ́n gba ẹ̀san faqal ọ̀dọ̀kẹ́ fakhabara ba'da annahum ya'buduna al-malaika wọ́n padà wá fún wọn ní làbárè pé ọ̀pọ̀lọpọ̀ bá apá kan wọn màláìkà ni wọ́n sìn. waqala Abu Ja'far ar-Razi Abu Ja'far ar-Razi wá sọ báyìí pé ballighni anis sabi'in qawmun ya'buduna al-malaika jẹ́ mọ́ àwọn ìjọ tó máa ń pè sabi'in tó ń sin màláìkà yìí wa yaqra'una az-zabura tí wọ́n ń ka zabura wa yusalluna ila al-qibla tí wọ́n ń dojúkọ qibla. وكذا قال سعيد بن أبي عريبة بن قتادة so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Sa'id ọmọ Abu Uraywa àti ọmọ Qatada bẹ̀rẹ̀ gbọ́ wá nìyẹn. ok ẹ kí n gbé next page sí.
so ẹ̀sìn má bínú. Okay o. gbogbo ilé ẹjẹ ká tap ẹjẹ ká repost ẹjọ repost yẹn lò tap yẹn náà lò. next page wà bẹ́ẹ̀ sà. وقال ابن أبي حاتم أبو حاتم وقال حدثنا يونس بن عبد العالي أعلى إن أبو على سواء أخبرنا بن وهاب أنتو فان لباري رويني أما وهاب أخبرني ابن أبي زعادة يعني هذا أما أبو زعادة لفوني لباري عن أبيه أبو زعادة وقال له باباره قال سواء asọ̀bíùn àwọn tó wọ́n ti màláíkà kọ́ mú mímá yẹ́lì àárẹ̀kù wáhùn bíkú sàbíkẹ́lẹ̀ bàkú sí Mosul wáhùn ẹ máa kà lọ ẹ máa wọlé. yu'minuna bin nabiyyin òun làwọn ọjọ́ kan tó ṣe pé wọ́n tẹ̀lé àwọn ará Iraq so tó ń gbé wàhún bàkúùsì àwọn làwọn tó ń pè ní bàkúùsì tí wọ́n sì nígbàgbọ́ pẹ̀lú àwọn ànábì ọlọ́run kò lè hìm gbogbo ànábì ọlọ́run lápapọ̀ wa yasumuna min kulli sanatin salasuna yawman gbogbo ọdọọdún àwọn ń gbààwẹ̀ 30 days. ok Ramadan ẹ tẹ̀síwájú. wa yazalluna ila al-Yaman kulla yawmin 5 salawat wọ́n sì ń kírun ní gbogbo ọjọ́ àlàmísì àbí wáyé sọ lúnà ilà Yemen a máa ń kírun ní Yemen kúlà yawmin 5 salawat a máa ń kírun ní gbojoojúmọ́ ìrun 5 lọ́n kí lójúmọ́ wàsó ilá àbí wàsáàlà wà àbí kí lórí ìrìnlá o. ẹ tẹjúmọ́ dáadáa ẹ máa rí gbọ́dọ̀ sí láìláì láńlá náà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn kíákíá. ibo ni ọwọ́ sàlẹ̀ bọ̀. ẹ ṣe máa kà lọ ẹ tẹjúmọ́ tẹ́ bá rí ibì kan bẹ̀ yẹn fún bẹ̀ yẹn kẹ́ ka ètò tẹ̀lé. ok fàkọ́lá lẹ́dẹ̀ ya'rifullah àwọn tí wọ́n dá Ọlọ́run ọba Allah àwọn tó yẹ kí wọ́n dá Allah mọ̀ ọba ọ̀kan ṣoṣo walaysa lahu shari'a tí ò lófin ya'mal biha wa lam yahdith kufra so wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń sin lọ́hùn gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti gbé wá pẹ̀lú òfin yẹn wọ́n sì ṣe ẹbọ pẹ̀lú ẹ̀. wàkọ́lá Abdullahi ibn Wahab abdullahi wahab wà sọ pé kọ́lá Abdurrahman ibn Zaid abdullahi Zaid sọ pé asọ́bíùn àwọn táwọn sọ pé wọ́n ti màláíkà yìí ahlud-din min al-adiyan àwọn làwọn tó wọ́n sí ẹ̀sìn nínú àwọn ẹlẹ́sìn làwọn náà wà kánú bí jaziratil Mosul yaqulun àwọn lẹ́kọ̀ọ́ wọn sọ báyìí níbi ààyè wọn pé la ilaha illallah kò sí Ọlọ́run bàbá mi àfọlọ́run bá Allah. ẹ má ẹ̀ka waste time ẹ má worry torí kíní yẹn bẹ́ẹ̀ ṣe ń ka yẹn ó ń jẹ́ kó slow. now nígbà tí mo béèrè òpó márùn-ún Islam lọ́wọ́ yín ẹni ká mọ Allah lọ́kan ká gbàgbọ́ náà Allah ká mọ Allah lọ́kan ká máa kírun ẹ̀ márùn-ún lójúmọ́ ká máa gba àwẹ̀ Ramadan ká lọ sí hajj ká jẹ́ máa yan zakat. mo wá bí yín pé ká gbàgbọ́ náà Allah ṣé wọ́n ti gbàgbọ́ náà Allah kí Islam tó bẹ̀rẹ̀ ẹni rárá ìrun kíkí ṣé wọ́n ti ń kírun kí Islam tó bẹ̀rẹ̀ ẹni rárá àwẹ̀ Ramadan ṣé wọ́n ti ń gbà kí Islam tó bẹ̀rẹ̀ ẹni rárá hajj ṣé wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ ẹni bẹ́ẹ̀ ni zakat ṣé wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ ẹni bẹ́ẹ̀ ni so ẹ gba 40/100 àwa gbé answer fún yín ìgbà tá a wá gbé answer fún yín ẹ wá rí wípé kí Islam tó bẹ̀rẹ̀ òun ló ti ń ṣe la ilaha illallah wọ́n ti gbàgbọ́ náà Allah kí Islam tó bẹ̀rẹ̀ òun ló ti ń kírun kí Islam tó bẹ̀rẹ̀ òun ló ti ń gbàwẹ̀ Ramadan gbogbo àwọn nǹkan tí ẹ ń ṣe nínú Islam òun ni àwọn ẹlẹ́bọ tí ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ tó jẹ́ pé àṣà àti ìṣe wọn ni àmọ́ èyí sọ pé àṣà àti ìṣe ó yàtọ̀ sí ẹ̀sìn Islam àmọ́ báyìí a ti rí wípé gbogbo nǹkan tó wà nínú ẹ̀sìn Islam pátápátá náà ló wà nínú àṣà àti ìṣe tí wọ́n ti ń ṣe títí kan gbogbo àwọn òfin tó wà nínú ẹ̀sìn Islam ẹni tó bá jalè wọ́n máa ń gé ọwọ́ ẹ̀ Kùránì náà sọ pé kán máa gé ọwọ́ ẹ̀ nínú àwọn lárúbáwá kí Islam tó bẹ̀rẹ̀ ẹni tó bá jalè wọ́n ń gé ọwọ́ ẹ̀ ṣé wá rí wípé Islam àṣà àti ìṣe àwọn ọmọ Arab ni tó nísìnyí ẹ gba 40/100 Mr. Mohammed ṣe ẹ pass àbẹ̀sí. ṣé mo lè sọ̀rọ̀. ẹ dúró ṣe ẹ pass àbẹ̀sí. ẹ wá lè ẹ lè ṣàlàyé nǹkan tí Muhammadu mú wá fún wọn gan gẹ́gẹ́ bí Islam tó ń ṣe yàtọ̀ sáṣà. kò tí ì débẹ̀ yẹn Mr. Akanbi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí nǹkan tí ms bàbá sọ. ẹ fẹ́ gbọ́ ohun tí Muhammadu mú wá.
no máa sọ̀rọ̀ lórí ẹ̀ ok máa sọ̀rọ̀ lórí ẹ̀ so ṣé ń gbọ́ mẹ́ta bàbá gbogbo ayé ń gbọ́ yín. Al-Qur'an jẹ́ kó yé wa pé la nufarriqu bayna ahadin min rusul. Mr. Mohammed ẹ ṣe sùúrù. ẹ dúró mo fẹ́ kẹ́ mọ kíní kan tẹ́ bá fẹ́ bọ́ nínú àjàgà Islam inú àjàgà lẹ́wà Mr. Mohammed ẹ má bínú èmi sínú àjàgà. ẹ dúró ẹ ṣe sùúrù mo understand bẹ́ẹ̀ ṣe ń feel tẹ́ bá fẹ́ mọ̀ pé inú àjàgà lẹ́wà tẹ́ ẹ̀ fẹ́ bọ́ Quran wọ́n kọ́ láti fi control yín ni ẹ sọ kíní kan lẹ́ẹ̀kan ẹ ní Allah ló dá yìí ẹni báwọn lárúbáwá ti mọ Allah kí Islam tó bẹ̀rẹ̀ eré dẹni torí wọn kì í ṣe mùsùlùmí eré ní kíni. ló ń jẹ́ Allah èrè ni Allah yẹn èyí tẹ́ sọ yìí láìláì láńlá o yìí wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ ẹ tún sì ń ṣe àwọn ẹlẹ́bọ ló ń ṣe láìláì láńlá o ẹ kà ń sìn yín náà fún ara yín àbẹ́ ẹ̀ka no Mr. Mohammed fún ara yín ẹ kà ń sìn yín náà. sùúrù náà ṣé àwọn ẹlẹ́bọ nìkan ni wọ́n dárúkọ bẹ́ẹ̀ ni ẹ ṣáà ṣe ṣé wọ́n ka sùúrù Christianity mọ́ ni ẹlẹ́bọ gbogbo yín náà ṣe yàwó sùúrù nígbà tí wọ́n narrate àwọn tí wọ́n ń jẹ́ sọ́ọ̀bì in ṣé ń gbọ́ ìgbà tí wọ́n narrate àwọn tí wọ́n ń jẹ́ sọ́ọ̀bì in wọ́n ní àwọn tí wọ́n máa ń ka zebura yẹn tala fún zebura anábì wa dáwùdà la fún zebura náà. báwo ni ànábì dáúdà ló mú zebura wá. ẹ calm down Mr. Mohammed mo mọ problem tẹ ní ṣé Islam mùsùlùmí ni bẹ̀rẹ̀ lórí anábì wa Muhammad nìkan. another wàhálà ẹ tún fẹ́ lọ bọ́ sínú omi atalélé yìí o La ilaha ẹ illallah. ti gba 40/100 ẹ tún fẹ́ lọ bọ́ sínú omi atalélé yìí o. La ilaha illallah. Islam ò bẹ̀rẹ̀ látòrí Muhammed ta ló mú Quran wá fún yín. Ọlọ́run bá pín lórí ẹ̀ ni. Mr. Mohammed kò ṣe yín pé àwọn Arab yìí wọn ò fẹ́ kẹ́ lo brain yín ebi mo mú tí yín lọ́nà pé fún yín ṣe bákan wọn ò fẹ́ kẹ́ lo brain yín ni irọ́ ni gbogbo àwọn tó ti wá yẹn wọn ò kí ń ṣe Muslim. Dáúdà tẹ́yìn dárúkọ sìn David ní nínú Bible David ní nínú Bible dẹ̀ ti wà síwájú Quran ẹ ṣe sùúrù sà. Ṣé ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù tẹ́dẹ́ yẹn ẹ má jẹ́ kó tààrọ̀ ẹ má jẹ́ kó dàrú ẹ má fi Bíbélì George so torí pé ẹni tó ń Bíbélì wà èèyàn kan péré ni and we are having almost like 100 Bíbélì now so ẹ má fi Bíbélì sínú ẹ̀. ẹ má wọrí ẹ má ẹ kàn án Mr. Mohammed. Original Bible wà ní Jerusalem ó ti yà. nǹkan tẹ́ ẹ̀ sọ ni pé Bible ti wà corrupted àbí. So ẹ mọ̀ ibi tẹ́ máa lọ nìyẹn now kí Islam tó bẹ̀rẹ̀ àwọn ẹ̀sìn kan ti wà tẹ́lẹ̀ Judaism ti wà Christianity wà káàtẹ̀ sọ pé Christianity ò káàtẹ̀ sọ pé Christianity ò sí but Judaism wà torí ó dàbí ẹ̀fẹ́ gba Bible. àwọn yẹn là ń pè ní ulul kitab àwọn ahlul kitab nìyẹn. àwọn alẹ́lẹ̀ kìtáàbù yẹn tán wá pé wọ́n ní alẹ́lẹ̀ kìtáàbù nínú Quran yẹn nínú lọ́dọ̀ àwọn ẹni yẹn ṣe ń gbọ́ ṣé mùsùlùmí ni wọ́n torí ẹ̀yin nínú Quran ẹ̀yin pé wọ́n mùsùlùmí ìtàn yẹn dẹ̀ ti wà tẹ́lẹ̀ níbì kan ṣé mùsùlùmí ni wọ́n ní ibi títàn wọ́n wà yẹn. Mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ bí kànábì tó dé àwọn báwo ló ṣe jẹ́ gbogbo tó bá jẹ́ ahlul kitab tí ò bá fi lè gbà fún ànábì wa Muhammad so kò sí mùsùlùmí mọ́. ẹni tó bá ti jẹ́ alẹ́lẹ̀ kìtáàbù tí ó dẹ̀ gbà fún Muhammad kò kí ń ṣe mùsùlùmí. Bẹ́ẹ̀ni tó bá jẹ́ ahlul kitab náà tó ti pẹ́. ṣé Dáúdà tẹ dárúkọ yẹn ṣé ó bá mú wọn mọ́jú láyé. kò bá láyé àmọ́ kan tí yóò ti fẹ́ Dáúdà ló wá ṣe. I am only asking you question kẹ́ẹ̀kan lè think critically. Dáúdà no the way you are just asking is that pé ẹ̀kọ́ fẹ́ derive point ti yín ẹ̀ jẹ́ kí mi. mi ò derive point náà nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni mò ń bá yín sọ. ẹ sọ wípé first question yín náà. Mr. Mohammed ẹ ṣe sùúrù ẹ̀yin lẹ sọ wípé ẹni tí ò bá ti gbà fún Muhammad kò kí ń ṣe mùsùlùmí. Mo wá bi yín wípé Dáúdà tẹ pè ní mùsùlùmí yẹn ṣó bá Muhammad láyé ẹni kò bá Muhammad láyé definitely kò kí ń ṣe mùsùlùmí. Gbogbo àwọn tó ti wá kí Muhammadu tó wá wọn ò kí ń ṣe mùsùlùmí. Kùránì ìwé irọ́ ni irọ́ lásán òun ni Quran wọ́n wá pé àwọn ẹni yẹn ní. nínú náà ẹ̀ẹ́dẹ̀ mute mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Mo sọ fún yín mo ní mo mute yín náà pé kẹ́ jẹ́ kí n sọ̀rọ̀. ẹ jẹ́ kí n sọ tèmi I don't negotiate lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ mute mi ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ tí yín nìkan. mo fún yín ní 1 minute ẹ yẹ sọ̀rọ̀. Ànábì Dáúdà ń sọ̀rọ̀ yìí mo sọ fún yín pé gbogbo ẹni tó bá dé lẹ́yìn ìgbà tó bá Ànábì láyé tí ó gbà ẹni tó bá Ànábì láyé tí ó gbà fún Ànábì ó ń ṣe mùsùlùmí àmọ́ ẹni tó bá ti wà láyé tànábì wà kánábì tó dé tó bá ti jẹ́ pé ó ń ṣe alẹ́ kìtàbù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti gbogbo àwọn ìjọ àwọn ànábì tó ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgírí yẹn mùsùlùmí ni wọ́n so torí gbogbo wọn bẹ́ẹ̀ ń dè yẹn wọ́n ń gba iṣẹ́ ara wọn ṣe iṣẹ́ kan lọ́wọ́ á jíṣẹ́ fúnra wọn ànábì ló dé wá parí ẹ̀ àmọ́ lápẹ́ ànábì jáde látara láwọ́ bá wá àwọn ti bẹ̀ yẹn ara Israel ló ti ń jáde so ó fà
tí wọn fi gba ti ànábì wọlé so ó fẹ́ rí bákan bẹ́ẹ̀ so ẹni tó bá bá ànábì láyé nínú wọn tó bá bá ànábì láyé nínú wọn àbí ànábì bá láyé nínú wọn jàre tí ò bá fi lè gbà Islam kì í ṣe mùsùlùmí that is tí ó ká máa sọ pé àwọn Christian wọn kì í ṣe ara wa torí pé wọn ànábì déwájú iṣẹ́ Islam fún wọn wọn ò dẹ̀ gbá tó dẹ̀ ti jẹ́ pé ànábì Isa Jésù ó ti sọ rẹ ànábì kalẹ̀ fún wọn nínú bíbélì ọwọ́ wọn. ẹni pé mo fún yín 1 minute mi jẹ́ kí anybody interject yín Mr. Mohammed ẹ try kẹ́ lè reason fún ara yín. Àwọn àsìkò kan wà tí à ń pè ní àsìkò jàìlíyà àsìkò tí Islam ò tí ì bẹ̀rẹ̀ báwo ni àwọn tó wà láyé lásìkò jàìlíyà kí ló tẹ́ tún pè wọ́n ní mùsùlùmí Mr. Mohammed. nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé tó bá sọ pé asiru jàìlíyà òun ni wípé ṣé mọ̀ pé ìjìnà wà láàrin àwọn ànábì yẹn síra wọn lẹ́yìn ìgbà tí ànábì Ìsá kú tán bí 700 years ló wà láàrin Ìsá sí Muhammad so oríṣiríṣi nǹkan lóde lè ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn so gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe ó dàtẹ́ fi máa mọ̀ pé orí pa Islam ti wà tẹ́lẹ̀ òun ni kájà tí wọ́n ń pa yẹn ànábì Ibrahim ló pa kájà ló fi ṣe hajj orí pa yẹn ni ànábì náà bá lára wọn so Ọlọ́run ò jẹ́ kó pa yẹn rẹ́ wọ́n dẹ̀ ti ń tàwa fún bẹ̀ tipẹ́tipẹ́ so wọ́n bá ẹni tí ànábì bá ti wá dé bá láyé tó bá fi lè jíṣẹ́ ẹ̀sìn ìbéèrè tí mo bí yẹn ò dá mi lóhùn rárá mo dẹ̀ fún yín time mi ò dẹ̀ like irú eléyìí. ok kí ni ìbéèrè tẹ́ béèrè. mo sọ wípé báwo ni àwọn tó wà ní àsìkò jàìlíyà báwo ni wọ́n ṣe jẹ́ mùsùlùmí ìbéèrè tí mo bí sá is very simple Quran sọ wípé there are times of jàìlíyà òun ni àsìkò tí Islam ò tí bẹ̀rẹ̀. okay. ẹ tẹ̀ sí Google fún ara yín náà Mr. Mohammed. no kò ní di Google. Kò ní di Google. I studied it. ìgbà wo ni Islam bẹ̀rẹ̀ Islam nígbà tó bẹ̀rẹ̀ náà. Islam ẹ ṣe sùúrù Mr. Mohammed. Okay. Islam ó ní ìgbà tó bẹ̀rẹ̀. Islam is submission to the will of Allah. Àwọn tó bá ṣe ànábì ló ti bẹ̀rẹ̀. Oríta ló ti bẹ̀rẹ̀. Kò ṣe ànábì Muhammad ló ti bẹ̀rẹ̀. Oríta ló ti bẹ̀rẹ̀. Cause wọ́n ti ń ṣe. Oríta ló ti bẹ̀rẹ̀. Mi ìbéèrè. Ànábì wa Nuhu. Ẹ fún wa lẹ́rìí. Ṣé ẹ pé Nuhu yẹn òun ni Noah nínú Bible. Bẹ́ẹ̀ni. Nuhu yẹn òun dẹ̀ ni Noah lọ́dọ̀ àwọn Júù. Ẹ dá mi lóhùn náà. Òun náà ni. Báwo ló ṣe jẹ́ mùsùlùmí lọ́dọ̀ àwọn Júù torí Judaism ti wà before Islam. No. Àwọn kèfèrí tó wà ń bẹ̀ ń gbà yẹn ni wọ́n. Ẹ fún mi lẹ́rìí outside Islam sá pé Nuhu pé mùsùlùmí ni. Ó dùn mí pé mi lè open camera mi so mi bá ṣe. Ẹ sọ a máa bá yín gbé jáde ẹ fún wa lẹ́rìí outside Islamic tradition torí pé irọ́ ni Islamic tradition tèmi náà bá dá ẹ̀sìn tèmi lẹ́sìn orúkọ nǹkan tí mò ń sìn mo wá ń sin Bankuba mo wá ń sọ fún yín Mr. Mohammed pé Adam Bankuba ló sìn Nuhu Bankuba ló sìn Isa Bankuba ló sìn Abraham Bankuba ló sìn mo wá kọ sínú ìwé mi ẹ mọ̀ pé ìwé irọ́ ni ìwé mi yẹn mo wá kọ sí tọ́ba wá ń bi mí pé ms báwo la ṣe fẹ́ mọ̀ yìí pé Nuhu Bankuba ló sìn máa wá sọ pé ó yá ẹ lọ wo inú ìwé Bankuba chapter 2 verse 3 ẹ máa bá ń bẹ̀ lóòótọ́ torí pé ìwé irọ́ ni so tá a bá fẹ́ mọ̀ bóyá Nuhu Bankuba ló sìn a máa ní láti lọ wo inú ìtàn tó ti wà tẹ́lẹ̀ kó tó di pé ìwé Bankuba dé ibẹ̀ la máa ti mọ̀ pé òótọ́ Bankuba ló sìn now nísìnyẹn sọ pé Nuhu mùsùlùmí ni Judaism ti wà before Islam àwọn ló sọ ìtàn Noah yẹn lẹ́yìn yẹn Christianity wà wọ́n sọ ìtàn Noah ẹ fún wa ní ẹ̀rí outside of Islamic tradition torí pé irọ́ ni Islamic tradition irọ́ ni Quran ẹ fún wa lẹ́rìí nínú ìtàn àwọn ènìyàn wípé Nuhu mùsùlùmí ni ẹ̀rí la ní ìdìbà. Al-Quran jẹ́ kó yé wa pé Islamic tradition yẹn fún mi yẹn sir outside Islam ẹ̀rí mo ní sir. So ní kankan ní outside Islam anything as our proof is inside Islam. Definitely Mr. Mohammed ẹ ṣe understand ẹ ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa ẹ ṣe mọ̀ pé ẹ̀yin èèyàn kìíní máa ti yí ẹ̀yin èèyàn wa èmi mo mú ti Mr. Mohammed ṣe rí Quran yìí ìwé irọ́ ni Allah irọ́ ni Muhammad irọ́ ni Jubril irọ́ ni Islam wọ́n formulate ẹ̀ wọ́n wá lọ kọ ìtàn àwọn tó ti wà tẹ́lẹ̀ wípé àwọn ènìyàn pé mùsùlùmí ni wọ́n kàn lè tan gbogbo yín sínú ẹ̀sìn Islam irọ́ ni ẹ rí pé no evidence bí mo ṣe bí wọ́n fẹ́ fún mi ní evidence yẹn láti inú Islamic tradition kò dẹ̀ possible èmi máa wá gbé jáde fún wa ń sìn wípé outside Islamic tradition Noah táwọn pé ní Nuhu ṣé ó sin Allah because ẹni tó bá sin Allah òun ni mùsùlùmí èmi fẹ́ gbẹ̀rí yẹn jáde kí ó tún lè jẹ́ ẹ lè fi outside Islam kẹ́ fi máa prove kò sẹ́mi náà bá mú báyìí sí. Afa Muhammed ìdí tó fi sọ pé kẹ́ Islam wọn máa kà yẹn náà fún yín tẹ́ máa gbọ́ mo ti mú Muhammadu jẹ́ Muhammadu gangan.
òun ni Ọlọ́run àṣàmọ̀nà. mọ́mí ọ̀fọ́ kùfà àrùṣẹ́ wa bẹ́ẹ̀ àmàlẹ́kẹ̀ bá mi kàtẹ́ bá rí ẹjọ́. Why Google? Outside Islamic tradition, the Noah worship Allah. Outside Islamic tradition, Noah is recognized as a righteous worshipper of God in the Abrahamic religion, Judaism and Christianity. Wọ́n ní tá a bá lọ wòye nípa Noah tí a wò nínú ìwé irọ́ tó jẹ́ Quran tá a lọ wo àwọn ìtàn tó ti wà tẹ́lẹ̀ bíi Judaism àti Christianity. Noah ó sin nǹkan ẹyọ kan, nǹkan tó bá sọ pé Abrahamic religion òun ni the worshiping of one deity, pé ó sin nǹkan ẹyọ kan ní Judaism àti Christianity. Ẹ tẹ̀síwájú. Where he is viewed as a monotheist who submits his will to the creator. Wọ́n ní a rí Adam pé nǹkan ẹyọ kan ni Noah yẹn, Noah tá a sọ yìí nǹkan ẹyọ kan òun ni ó sìn. Ṣé kí n tẹ̀síwájú? Tẹ̀síwájú, òun ni monotheist yẹn. Ẹ tẹ̀síwájú. Through this specific term, Allah is not used. Wọ́n ní Allah yìí pé bọ̀ tí pé Allah kò kí ń ṣe Allah ló sìn ọ́. Tẹ́ bá wá wo ìsàlẹ̀ ní tá bá wá lọ wo Judaism and Christianity tradition tí wọ́n sọ ìtàn Noah, nǹkan tí Noah táwọn pè ní Nuhu tó sìn òun ni Yahweh àbí Elohim òun ni wọ́n kọ sísàlẹ̀ yẹn. So Noah kò kí ń ṣe Mùsùlùmí, Mr. Muhammad. So irọ́ lásán òun ni Quran, irọ́ ni Islam. Ẹ gbọ́ mi. Ṣe rí gbogbo ẹni tó bá ń ṣe ẹ̀sìn kan ló máa mú ìwé tá a fi báàkì nǹkan tó ń ṣe. So tó bá yẹ pé èmi mọ̀ mú tí nǹkan tá à ń sọ fún yín nìyẹn ẹ̀yin èèyàn wa kì í ṣe ẹ̀yin nìkan là ń bá sọ̀rọ̀ Mr. Muhammad. Anybody ló lè create scam láti fi scam àwọn èèyàn. So Muhammad kàn create scam tó ń pè ní Islam ó dẹ̀ fi ń scam àwọn èèyàn. So mo fi pé nǹkan yìí ó ti yé àwọn èèyàn wa dáadáa. So ẹ̀sìn Islam irọ́ lásán ni. Ẹ ṣe sùúrù. Ṣé rí Al-Qur'an tẹ subhanallah alazim. So ṣé rí Quran tẹ rí yẹn. Mọ́mí ọ̀fọ́ kùfà mo ti hand over ẹni fún yín kí mọ́mí ọ̀fọ́ kùfà. Ẹ jọ̀ọ́ mo ń wọnú lé ní ẹ fún mi few minutes. Ètò láyé bóyá lè bá wọn sọ. Ètò láyé dàbí ètò láyé fẹ́ sọ̀rọ̀ ọkọ̀ ètò láyé yẹ gbóhùn sókè. Afa Muhammad. Yes sir. Gbogbo claim tẹ make yẹn náà fallacy everything. Ibo ni talẹ sọ pé kọ́kọ́ ṣe hajj. Ànábì Ibrahim ló kọ́kọ́ ṣe hajj. Ṣé ní Mọ́kà? Bẹ́ẹ̀ni. Hajj ti Táífù nǹkan ta ló ṣe? Táífù wo? Mọ̀ pé wọ́n ṣe ibì kan ló ń kọ́kọ́ ń jẹ́ haram kó tó dé Mọ́kà. Haram. Ibi tó jẹ́ haram náà nìyẹn, Baytullahil Haram, Mọ́kà ló wà. Hajj ti Yaman ta ló ń ṣe yẹn, ta ló lọ ṣe yẹn? Níbo lẹ ti rí yẹn kàtà? Ẹ̀yin fúnra ara yín ṣe fóònù ọwọ́ yín pé méjì. Rárá sà. Oye, tó bá jẹ́ pé fóònù ọwọ́ yín pé méjì ẹ bá béèrè wípé does Hajj was specific for Mecca in pre-Islamic Arab? Ó máa ní no. Hajj is not sacred to Mecca because Hajj is Arabian culture and tradition. There are so many places tí wọ́n ti ń ṣe Hajj tí wọ́n dẹ̀ ń bọ̀ kúta ń bẹ̀ tí wọ́n ń tà wá fún tán ṣe everything. Wọ́n bọ̀ kúta ní Hajj. Tẹ́ bá mọ̀ yẹn lè ní kí lẹ máa ṣe náà. Pé torí pé mo mọ̀ pé ẹ gbọ́ rí ni o. Èmi ò gbọ́ kí ni rí. Ó wà ní Jẹ́bọ̀dé ní báyìí, ṣùgbọ́n nǹkan náà kọ́ Mọ́kà sí báyìí ní Jẹ́bọ̀dé. Níjọ́ wo? Ṣùgbọ́n wọn ní Màdínà ní Mọ́kà tí wọ́n Jẹ́bọ̀dé ní báyìí. Àní níjọ́ wo náà kọ́ yẹn? Mi ò mọ̀ gbà tọ́kọ̀. Mo ń bá yín sọ̀rọ̀ gidi ẹ̀ ń sọ̀rọ̀ Mọ́kà Jẹ̀bú-Òde. Ìgbà wo ni Mọ́kà dé Jẹ̀bú-Òde? Hajj ò pé méjì. Kí lẹ wí? Mọ́kà ti wá yìí tá à ń sọ yìí, Baytullahil Haram. Ànábì Ibrahim ló kọ́ta wá fún bẹ́ẹ̀ first. Okay. So ìdá yìí fọ ẹ̀. Mo ní tí mo bá fi hàn yín lónìí wípé Hajj pọ̀ nǹkan kí lẹ máa ṣe sí i. Hajj pọ̀ báwo? Hajj ò lè pọ̀. Okay. Ẹ jẹ́ gbé mi sí base plan. Gbogbo ilé ẹ bá pátáp wáyé ó lò alẹ́ ẹjọ́ ẹ bá tapátá ẹ bá ṣíà jẹ́ ká fi fún àwọn tí wọ́n ti nímọ̀ nípa ẹ̀sìn tí. Ẹ jẹ́ kí a wo nǹkan tí ó wà níbí báyìí. Ṣé bẹ́ẹ̀ mi ìbò kà dáadáa sà? Ṣé bẹ́ẹ̀ mi ìbò kà brọ́dà mi? Brother Muhammad. Afa Muhammad. Mi ti dá ilé ọmọ dá ilé. Ṣé mi ìbò kà?
Chairman Boka. Monka, ona mo sọ pé shrine of Atoif is taken and cultural Oya máa kà lọ. analysis. Oya máa kà Ẹ̀sùn wọ̀nyí lọ. sókè díẹ̀. Láti bo. Láti Shrine of Atoif yẹn, historical and cultural analysis, location. Oya kà lọ. Atoif, southeast of Mecca. Okay. Oya máa kà lọ. Island region, agricultural, rich, eco brand. Kò sí ní tó ṣe fertile island region, agriculturally rich, made it a natural gathering center. Oye mẹ́yẹn, who was alert? Àti kámẹ́rà yẹn Alert ó blọ̀. Ṣé gbogbo ilé orí kìíní bó ṣe wáyé? ẹ lè Ṣé kà ó gbogbo ilé blọ̀ orí lóòótọ́ blọ̀. ẹgbẹ́ mọ̀ fi tẹ́ bá rí? aṣọ nu ojú kámẹ́rà lọ yẹn dẹ̀ aṣọ Okay. kámẹ́rà lọ ti fóònù tẹ́tẹ́ nù yẹn ẹ fọṣọ nù díẹ̀ ó máa jẹ́ kó clear dà. Ṣé bẹ́ẹ̀ tí ń rí báyìí? yà ó bẹ́tà Bẹ́ẹ̀ ni mo ti rí báyìí. Oya. Possible Origins Academy. Oh, subhanallah. Link to Ẹ wo bí íńtánẹ́ẹ̀tì gangan ni hajj ibẹ̀. Ẹ jẹ́ ká wọ́n jẹ́ àjẹ́ ká lè tè dáhùn ká dáyà wá lóhùn. How the pilgrimage was performed, reconstructed. Báwo ni wọ́n ṣe ń perform hajj Taif ìyẹn ṣáà yìí? Ó yẹ báyẹn. So báwo ni wọ́n ṣe ń ṣe hajj ibẹ̀ ló ń sọ fún yẹn. So only according to early source. Ó yẹ ibẹ̀ yẹn like Ibn Kaib. Ó ní tẹ́ bá fẹ́ rí kà ẹ máa rí i kà nínú tíra Ibn Kaib. Only the shrine may have centered around the sacred stone. Or couple structure. Only it had divine sacred boundary. Tí wọ́n pè ní haram. The first haram. Síwájú Maka. Òun ni Táífù yìí. Níbo lọ́kọ̀ yẹn síbẹ̀? Ẹ máa gbọ́ ẹ ṣáà ní sùúrù ẹ máa rí i. Ẹ ṣáà rí pé ó fi haram sí ó bracket haram wájú ẹ máa gbọ́. Ó ní priestly ẹ̀yin kọ́ lè ní kí wọ́n pè ní haram. Hello, kí náà ń pè ní haram sà? Ayé àbẹ̀wò ni. Gbogbo ààyè tí wọ́n bá ti ń ṣe hajj náà ń pè ní haram. Oye, ìtumọ̀ haram yẹn dẹ̀ ni pé ìtumọ̀ haram yẹn òun ni pé ààyè tẹ́ ẹ̀ gbọ́dọ̀ pààyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ já nídìí ẹ̀. Oye, òfin àwọn àràbù òfin àṣà ti ṣe wọn ni kì í ṣe ti òfin Allah. But ẹ máa yé yín ṣe jẹ́ ká nìṣó. Oye bẹ̀ yẹn ó ní not full archaeological excavation exists, so reconstruction is test based on comparative. Only how its pilgrimage was performed, only journey to the shrine. Tribe travel in groups. Oye báyẹn likely aligned with trade fairs and periods. Only similar to pilgrimage economic elsewhere. Ó ní pé ó dà gẹ́gẹ́ bí hajj ibòmíì náà. Ó tún wá mẹ́ example wa ó wá ní bí Petra hajj. Bí hajj tán ṣe ní Petra. South American temple. Oye mẹ́rin tán pè ní Sabi'in culture. Àwọn Sabian culture. Sabi'in culture. So only entering sacred territory tí wọ́n pè ní haram. Ẹ má lọ àfà o. Only weapon restricted, violence forbidden. Ẹ gbọ́dọ̀ kó nǹkan ogun wọbẹ̀ ẹ dẹ̀ gbọ́dọ̀ jà ń bẹ̀. Àbáṣe wà ń bẹ̀. Àfà. Ẹ má padà ta ìjọ àfà. Muhammadu ẹ padà wá ẹ má lọ o. Kò really see much now because I ti expose everything already. The whole thing in Islam culture Arab ni. Làkàì àtàwọn ọ̀jọ̀gbọ́n èèyàn àpáàtì ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ tradition ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọgbọ́n. Ẹ rí i pé ìbátẹ́ pílẹ̀ kìíní fún wa ó gbà wá ní odidi ìṣẹ́jú méjì. Ẹ̀yin náà dẹ̀ bá wa sọ̀rọ̀ pẹ̀lú àlàyé lórí ẹ̀ fún bí ìṣẹ́jú méjì náà. So inú mi á dùn tí àwa náà bá ń sọ̀rọ̀ kọ̀ọ̀kan àbí méjì kẹ́ máa fún wa láyà ti sọ̀rọ̀ kẹ́ máa kó wa láyà jẹ àbí bóyá ẹ̀rù ń bà wá ti sọ̀rọ̀. Torí pé sẹ́mọ̀ pé ẹ̀yin lẹ host wa àwa wá ganu sí bíbá yìí ni.
so ẹni tó bá dẹ̀ host ó máa ní agbára láti sọ̀rọ̀ ju ẹni tí ó bá wá ganu sí nǹkan lọ wọ́n lè ẹ bá wa mute àwọn táwọn wọlé ẹjọ́ ẹ bá wa mute àwọn táwọn wọlé ẹjọ́ ẹ bá wa mute wọn ẹjọ́ ẹ bá wa mute wọn so bí àwa ṣe wà yìí ẹ lè disconnect wa at any time ẹ lè fi wálẹ̀ ká sọ̀rọ̀ ẹ lè fún one time tá a máa fi sọ̀rọ̀ a lè fẹ́yìn time tẹ́yìn á fi sọ̀rọ̀ so gẹ́gẹ́ bí nǹkan tí ẹ play fún wa yìí ṣe mọ̀ pé wọ́n ní inamina shiri la ikima wọ́n nínú orin kíkọ ọgbọ́n àtòyé àti làákàyè wà ń bẹ̀ ọ̀kan nínú àwọn akọrin ló kọrin kan nílẹ̀ Yorùbá wa ń bì ó ní ohun kan tá a bá pè ní nǹkan fọ́mọ tá a bá pè olè jíjà ní nǹkan fọ́mọ ọmọ náà ó mú olè jíjà á sọ di nǹkan pàtàkì sẹ́ra wa personally ń sin báyìí kì í ṣe pé bóyá ṣe la gba ìsìláàmù pé bóyá wọ́n fi lọ̀ wá ń ta bá lọ́wọ́ àwọn tí wọ́n bí wa tá à ń ṣe ni ẹ máa gbọ́ mi tí mo sọ̀rọ̀ yẹn lọ o so bá ṣe wá bá lọ́wọ́ àwọn tó bí wa yẹn a rí bí nǹkan pàtàkì a dẹ̀ rí pé ẹ̀kọ́ tí ìsìláàmù fi ń kọ́ wa ní òye àti tí fi ń kọ́ wa nílẹ̀ Yorùbá àti wá ń bì a sọ ilẹ̀ Lárúbáwá o a sọ Pakistan a sọ other country míì tí wọ́n ti ń ṣe nǹkan míì o bọ̀ nílẹ̀ Yorùbá tí wá ń bì a rí bí nǹkan tó pàtàkì sí wa ìyẹn bẹ́ẹ̀ ẹ̀kejì ni pé ṣe rí àwọn àfáà tí wọ́n ń ṣe wáàsí nowadays include ọ̀rọ̀ tí Akéwàjogódì sọ lẹ́ẹ̀kan yẹn èmi fúnra mi personally mo máa ń sọ̀rọ̀ yẹn pé tó bá jẹ́ àfáà tó fẹ́ ṣe wáàsí fáwọn èèyàn lásìkò tá a wà yìí ó gbúdọ̀ jẹ́ kó rí rẹ̀ ó pé ìdí ni wípé. Mr. Anjola ẹ jẹ́ kí a máa bẹ́tò lọ gbogbo story tẹ́ ń sọ yìí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí nǹkan tẹ́ ń sọ nínú Islam bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí sẹ́ẹ̀ kò sẹ́ẹ̀kọ́ kankan tá a fẹ́ kọ́ nínú Islam kò sẹ́kọ̀ọ́ kankan tá a fẹ́ kọ́nu Quran ìtàn àwọn ọmọ Lárúbáwá ni ṣáwa ò nítàn tiwa ni à ń ṣe ọmọ Lárúbáwá náà ò ní ìdí ogbó ká máa mummy of Kufar ẹ wọ ẹ béèrè question ọ̀dẹ̀ bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ àfa yìí. ẹ ṣe ms naba because Mr. Anjola as much as I enjoy you but kìnìún yẹn ó máa ń boring n ti ń jẹ́ kó wà boring because we hate to answer questions ṣe get ṣé ẹ máa engage abẹ́ ni engage abọ́rúbọ̀yè o gbogbo lé sí àwọn ọmọ aládé àwọn sexy ọmọ aládé as usual asalaamu alaikum sáwọn ọmọ ẹrú ṣìgìrì Allah and what gone to all the keferi and all the atheists ẹ jọ ẹ bá wa power tap screen ẹ bá wa share live we need to bring the energy back in here baby energy yẹn ti ń dọ̀ látẹ̀kàn ẹ yé máa gaslight wa mọ́ ẹ yé máa parọ́ fún wa mọ́ we are no longer interested in talk ẹ fún wa ní evidence ẹ̀rí la fẹ́ no evidence no claim ẹ ṣe now Mr. Anjola ẹja vibe there now ṣé ẹ fẹ́ engage lórí conversation èmi ní very very sweet topic lálẹ́ tá a fẹ́ deal pẹ̀lú ẹ ṣe. ẹ ṣe mo dúpẹ́ mo ti gbọ́ pẹ̀lú tẹ́ sọ pé kí n má jẹ́ kí ọ̀rọ̀ mi ó pọ̀ pẹ̀lú nǹkan tí MC Baba sọ so mo ti calm down but ìbéèrè tẹ́mi fẹ́ béèrè lọ yẹn tí ì dá mi lóhùn gẹ́gẹ́ bí according to Islam ni pé àgbà pé ànábì wa Ibrahim ló kọ́ Kaaba so ẹ dẹ̀ ní pé Islamically ló sọ bẹ́ẹ̀ ẹ bá mi fún mi ní ẹ̀rí ẹni tí ó kọ́ Kaaba ẹ bá mi kẹ́dẹ̀ display fún mi ní. Me, I don't know where it is. I'm a topic tèmi fẹ́ sọ kọ́ nìyẹn. Tí kò bá ti sí ẹ̀rí fún tí kò bá ti sí ẹ̀rí fún ẹni tó kọ́ Kaaba tẹ́ ẹ̀ mú ẹ̀rí wá fún wa bẹ́ẹ̀ sì máa ń display àwọn ẹ̀rí fún wa yẹn a jẹ́ pé that is zero totally kò yẹn ò ní ọ̀rọ̀ yẹn ò wọlé. Èmi ò bá yín sọ̀rọ̀ Kaaba sẹ́ èmi ní topic tèmi. Ẹ jẹ́ pé nígbà tẹ́ ti dáhùn question tèmi béèrè yẹn ìyẹn mo ti jẹ́ lọ nìyẹn ìyẹn mo right nìyẹn. Àfà Anjola ẹ jẹ́ bá mi drop Muhammadu ẹ má bínú Àfà Anjola. ẹ má jẹ́ kó drop mi ẹ kí n bá yín sọ̀rọ̀. Muhammadu ẹ jẹ́ bá mi mute Muhammadu kò sáìṣà ọmọ ọdún méje ń bì. Bàfà Anjola àgbàlagbà ni Muhammadu tẹ́ ń wú lẹ́gbẹ̀ẹ́ yín ọmọ kékeré ni ó ti yé yín ẹ̀yin náà wo nǹkan tẹ́ sọ ń sìn ẹni wípé lórí ọ̀rọ̀ Ibrahim ló kọ́ Kaaba bí Ibrahim kò kọ́ Kaaba òun lẹ jẹ lọ so ìyẹn túmọ̀ sí wípé gbogbo nǹkan tí wọ́n ń sọ láti àárọ̀ láti ọjọ́ yìí láti ìgbà yìí wá more than 2 years ago ẹ lè beat ẹ but ẹ wá fẹ́ beat ordinary ta ló kọ́ Kaaba ta ló gọ́tà dọ̀tí ta ló máa fọ̀ lẹ̀ wá ń wù mí lórí inú yín dẹ̀ ń dùn ṣé gbogbo nǹkan tí wọ́n sọ láti ọjọ́ yìí ẹ ti gbà wípé òdodo ni wọ́n dẹ̀ sọ fún ara yín pẹ̀lẹ́nu ara yín pé wọ́n ń display evidence ẹ dẹ̀ ń rí ẹ dẹ̀ ṣe ń pera yín ní mùsùlùmí ẹ dẹ̀ ń rí evidence irú èèyàn wo ni káàkà yín sí ẹ dẹ̀ ń rí evidence pẹ̀lú ojú ara yín ẹ dẹ̀ tún sì ń sọ wípé lóòótọ́ evidence yẹn wọ́n ń display fún yín ẹ ń rí ẹ dẹ̀ tún sì ń claim Islam ẹ dẹ̀ sọ nǹkan kan lẹ́ẹ̀kan yẹn kó tó di pé mọ́mí of all Kufar lọ gbé kí ló ti ń porúkọ ẹ̀ wá
ẹ ní àwọn àáfà tó bá fẹ́ sọ̀rọ̀ lásìkò yìí tó fẹ́ ṣe wáàsí lásìkò yìí kí wọ́n ṣọ́ra sọ̀rọ̀. Àsìkò wo lẹ wà lásìkò tẹ wà yẹ sọ bẹ́ẹ̀, irú àsìkò wo lẹ wà, ṣé àsìkò tí àṣírí ti tú ni ẹ ṣe ń sọ wípé kán rọra sọ̀rọ̀, àti pé àwọn tó ti mọ òdodo ṣe fẹ́ lọ kó òdodo yẹn kúrò nínú ọpọlọ wọn ni. bẹ́ẹ̀ yẹn kọ́ ìyá wa Ọ̀sátọ́lá, nǹkan tí mo mí pẹ̀lú pé kí àwọn àfa ọmọọrú wà sí tí wọ́n ṣe ni pé ṣe pé bèmí gangan bí mo ṣe wà personally làákàyè tèmi gan ó ń gbá lórí mi. Bàbá Àǹjọlá Àyìnlá Ọmọwúrà ọkùnrin kan ẹ̀ ní báwo ló ṣe kọ. ẹ sá o. Ó ní ká tó sọ rọ́dò títọ́ á pẹ́ o, ká tó sọ rọ́dò títọ́ á pẹ́, ká tó sọ pé màálù ní ìṣọmọ ewúrẹ́ o, irọ́ yín pátá, àṣà ò ní gbé kẹ́pẹ́ yẹ ṣé ẹ mọ̀, ká ṣípa kó tó jolúwo ó máa pẹ́. Torí pé tí Lisa bá ń bẹ láyé aṣípa ò ní jolúwo láéláé. Irọ́ kò lè dòótọ́ láyé, irọ́ ni irọ́ máa jẹ́. Ẹ̀yin náà ti reference to proof, ẹ kúrò ń dìdò. mi ti reference o, mi reference ẹ máa ń jẹ́ káwọn èèyàn tó wà ní platform pé àbí àmọ́ ti. Fúnra yín lẹ sọ nísìn. Mami ká lè pé wọ́n display evidence. Evidence yẹn kọ́ mọ̀ pé evidence o. Kọ́ lè bá continue ẹjọ́ ìyá wa aláwa ìfẹ́ lè continue ẹjọ́. Ṣé Kaaba ni di òun ló pẹ́ jù ní gbogbo ayé? Ṣé Kaaba ni di oldest sacred place ní world tí wọn ò dẹ̀ mẹ́ni tó kọ́ ọdún sí? Hello Muhammad nisu Muhammad just wait. Afanjola, ṣé Kaaba nìkan ni wọn ò mẹ́ni tó kọ́ ni? No, in tó jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ṣé Kaaba nìkan ni wọn ò mẹ́ni tó kọ́ títí dàárọ̀ yìí? Ok, family house wa ta ló kọ sẹ́yìn náà mọ̀. Ìbéèrè tí mo bí wà simple sa o. Ṣé Kaaba nìkan ni wọn ò mẹ́ni tó kọ́? Kò simple o. Ìyẹn mọ kàmí ò mọ history àgbogbo ayé, history ilé wa ni mo mọ̀. No, dá Kaaba yẹn sẹ́, oye torí pé ìwé yẹn claim pé nìkan ló kọ́. Tí history dẹ̀ sọ pé nìyẹn ò débẹ̀ rí. Ṣé Kaaba wà nìkan ló wà tó jẹ́ sacred shrine tó ṣe pé wọn ò mẹ́ni tó kọ́ dàárọ̀ yìí? Just yes or no? Ṣé mo lè dáhùn ẹ̀sẹ̀? Mr. Muhammad just wait, wọ́n fẹ́ continue, wọ́n fẹ́ ka this. Ṣé Kaaba nìkan ni? Ìbéèrè tẹ́ béèrè yẹn kò fi gbogbo ara clear sí mi. Ìdí tí mo fi máa gbọ́, ìdí tí mo fi béèrè ni pé there are so many places tó wà nínú ayé tó jẹ́ àwọn big tó kódà tó ti wà nínú ayé more than 1,000 years kó tó di pé Kaaba gan tiẹ̀ wà. Oye tó dẹ̀ jẹ́ pé wọn ò mọ ẹni tó kọ. Ìdí rèé o, torí pé ní táìmù yẹn no book, kò síwèé, kò sí writing, kò sí anything. Oye so kò sẹ́ni tó fẹ́ mọta ló kọ. Then okay, nínú Kaaba àti bíi more than 50 shrine tí wọ́n ti kọ́ jáde Kaaba tó wọn mẹ́ni tó kọ́ yẹn náà, ṣe fẹ́ sọ pé Abraham ló lọ kọ́ gbogbo ẹ̀ ni? Torí pé okay sìn, torí pé wọn ò mọ ẹni tó kọ́ Kaaba ń sìn. A dẹ̀ béèrè pé báwo ni kíkọ́ Kaaba? Ó ní family ló máa ń kọ́, family ló máa kọ́ Kaaba, wọ́n máa maintain ẹ̀, wọ́n máa tún kọ́, wọ́n máa rebuild ẹ̀, ìyẹn ò tiẹ̀ matter. Tó bá jẹ́ pé Kaaba nìkan ni the oldest shrine ní ìsìn, á ní ilé Allah ní lóòótọ́. There are so many pyramids, there are so many sacred places tó ti pé wọn ò mẹ́ni tó kọ́ historically the same. Kí ló dé tẹ́ ń jókòó síbi tó kí ló dé kí lẹ wí? Ètò láyé a jẹ́ wípé gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń display fún wa ẹ̀yin náà ń gọ́gù rẹ̀ ẹ̀ lọ ń wá online. Ẹ dákun ìyàwó ẹni sùúrù ẹjọ, ẹ bá wa gọ́gù ẹ sáà ń ṣèwádìí náà ni, ẹ bá wa ṣèwádìí ẹni sùúrù ẹjọ, ẹ bá wa ṣèwádìí ẹni tó kọ́ Kaaba náà kẹ́ sọ fún wa. Ìbéèrè mi nìyẹn, kò jù bẹ́ẹ̀ lọ sá. Bàbá mi ló kọ́ Kaaba, ó yá let's move on. All right. Bàbá yín ti bo, grandpa yín ti bo. Bàbá mi Mẹ́kà ló ti wá, àwọn ló kọ́ Kaaba, ó yá let's move on. Ẹ bá mi display ẹ̀rí ẹ̀ káwọ́ ní. Tábà tí bá ti ṣe lè, a máa move on o. Abeg. Ẹ bá display ẹ̀rí ẹ̀. Display lè then I move on please. Ẹ display ẹ̀rí yẹn sókè ká rí pé grandpa yín ló kọ́ Kaaba ẹ display. Mo ní tí bá ti ṣe, a máa move on. Yeah? So kò jù bẹ́ẹ̀ lọ sá. Anjola, ẹ máa wá sókè bí pé ẹ fẹ́ learn, but you are not ready to learn. You are here to argue. No. Wallahi mi argue. Àwọn ẹni sùúrù ètò láyé. Àwọn tó wà ní platform gan mi argue wallahi. Àníkẹ́ ní sùúrù. Mo tún láti lè jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Kaaba wà sacred. There are so many places tí wọ́n kọ́ káàkiri tán mẹ́ni tó kọ́, àìmọye ilé, àìmọye sán, àìmọye gbogbo ẹ̀. Ìyẹn ò tó fún yín. A tún wá ní some many evidences láti lè claim fún yín pé àṣà àti ṣe Lárúbáwá ni. Kì í ṣe Kaaba nìkan ni wọn mẹ́ni tó kọ́.
Kaaba ti shrine ti Kaaba ti Taif wọn mẹ́ni tó kọ́, Haramu ti Yaman wọn mẹ́ni tó kọ́, because ẹbí ló máa ń kọ́, wọn ò dẹ̀ kí ń kọ́ yẹn kalẹ̀. Ẹ wá dúró pé ibi táyì fẹ́ jókòó lé ni pé ẹ mẹ́ni tó kọ́ òkúta ohun gbogbo tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn àṣà àti ṣe ni. À ń fún ilé example so many places tí wọ́n ti ń ṣerú ẹ̀, ẹ̀dẹ̀ tún ṣe ń dúró gẹ́gẹ́ kíní kẹta ló kọ́, Allah ló wá kọ́ fún rẹ̀. Ignorance náà ń pè àìmọ̀kan ni. Ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ kì í ṣe bẹ́ẹ̀ ń ṣe jákujàku yẹn. ètò láyé ta ló kọ ètò láyé mi àgbì ètò láyé mi àgbì Àfàjọlá ẹjọ́ ẹ ṣe sùúrù. Mohammed ẹjọ́ ètò láyé mi àgbì àwọn tó wà nù bí gánmọ̀ pé mi àgbì àjọ ń sọ̀rọ̀ ní mi àgbì pẹ̀lú yín. all right Mr. Anjola ẹ jẹ́ kí mi gbé evidence jáde bí mo pa ìròyìn ìfọlọ rẹ. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé gbogbo àwọn nǹkan yìí kí Islam tó bẹ̀rẹ̀ náà ti ń ṣe àṣà àti ìṣe àwọn Arab ni. Ṣé get outside Islamic tradition ta ló kọ́ ṣé Abraham ló kọ́ Kaaba? That's the first thing tá a gbọ́ fẹ́ gbé jáde. So torí pé ẹ̀yẹ́ kí n sáré gbé wá báyẹn ẹ má bínú. Àfáyé nǹkan kúyàn lọ́wọ́. So mo béèrè pé outside of Islamic tradition is there any evidence that Abraham built the Kaaba? Wá gbá kínní ìṣe ẹ máa gbọ́ ó ní no, ó ní rárá, there is no historical or archaeological evidence that Abraham built the Kaaba. Kò sí ẹ̀rí kankan bóyá nínú ìtàn tàbí wọ́n ṣe ìwádìí ìmọ̀jìnlẹ̀ kankan wípé Abraham òun ló kọ́ Kaaba. Abraham òun ló kọ́, ó wá ní ẹ máa gbọ́, ó wá tẹ̀sán wọ́n ní the claim that Abraham built the Kaaba. Wọ́n ní ọ̀rọ̀ yẹn o claim ní pé nǹkan tí nǹkan jẹ tí ó jẹ bẹ́ẹ̀ èmi náà lè claim sí pé èmi mo dá yàtọ̀ ọ̀run, claim ni. Mo lè sọ pé mo lè claim pé èmi ni mo dá àwọn èèyàn, ṣe mọ̀ claim ni. Anybody ló lè claim pé òun ló ṣe anything. So irọ́ ni claim yẹn. Wọ́n ní the claim that Abraham built the Kaaba is primarily found within the Islamic tradition, specifically in the Quran and related to Islamic text. Wọ́n ní pé Abraham ló kọ́ Kaaba o. Inú àwọn ọ̀rọ̀ Islam lẹ máa ti rí. Ṣé get? So torí pé ìwé irọ́ ni, ẹ mọ̀ pé mo fún yín lápèjúwe kan lẹ́ẹ̀kan náà wípé mo lè sọ wípé Muhammadu Bankuba ló sìn pé kò sin Allah, kí n dẹ̀ tún sọ pé Bankuba ló dáyé àtọ̀run, kí n dẹ̀ ṣe wé. Tẹ́ ẹ bá wá lọ yẹ̀wò pé ṣé Muhammadu lóòótọ́ o ṣé Bankuba ló sìn, ó máa sọ fún yín pé bẹ́ẹ̀ ni Bankuba ló sìn. Tẹ́ bá fẹ́ wò pé outside of Bankuba tradition ǹjẹ́ Muhammadu ṣe Bankuba ló sìn, a wá sọ pé rárá o, kò sí àrídájú kankan wípé Muhammadu wípé Bankuba ló sìn o. Tá a bá lọ wò kúrò nínú ìwé Bankuba o, tá a bá wò nínú Islam máa sọ fún wa wípé Allah ló sìn. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, torí wípé ẹ ò tí ì mọ̀ wípé ìwé tẹ̀ ń gbé kiri tó ń pè ní Quran wípé ìwé irọ́ ni. Wọ́n kàn ohun gbogbo ọ̀rọ̀ yẹn jọ wípé Allah òun ló dá yàtọ̀ ọ̀run, claim lásán ni, claim nǹkan tí ò lẹ́rìí ni. Torí pé tí bá bí yín sìn wípé ẹ fún mi lẹ́rìí wípé Allah ló dá yàtọ̀ ọ̀run, Quran náà lẹ tún máa mú jáde fún mi. Outside the Quran a sọ pé rárá, lọ́dọ̀ àwọn Kristẹni ọ̀dọ̀ àwọn Júù Yahweh ni àwọn gbà wípé ó dá ayé àtọ̀run, Yahweh ó dẹ̀ yàtọ̀ sí Allah. Lọ́dọ̀ àwa ọmọ Yorùbá, àwa ọmọ Oòduà, Ọlọ́run Olódùmarè la gbà wípé ó dá ayé àtọ̀run, Ọlọ́run Olódùmarè ó dẹ̀ yàtọ̀ sí Allah. So Islam is 100% Arab culture. It is Arab belief. Nǹkan táwọn Arabu gbàgbọ́ òun ni wọ́n wá fi kó àwa lẹ́rú ni. Ọ̀rọ̀ inú Quran irọ́ ni lọ́dọ̀ àwa ọmọ Yorùbá. That is just the simple truth. Abraham kọ́ ló kọ́ Kaaba, àwọn ẹlẹ́bọ ni wọ́n kọ́ Kaaba, àwọn tó ń sin òkúta. Tẹ́ bá yẹ̀wò gan pé kí wọ́n fi kọ́ Kaaba, wọ́n á sọ fún yín pé òkúta. A dẹ̀ lè gbé ẹ̀rí jáde fún yín nínú hadith wípé kí Islam tó bẹ̀rẹ̀ àwọn máa ń sin òkúta. Táwọn bá wá rí òkúta kan tó dáa ju òkúta ti tẹ́lẹ̀ lọ, àwọn máa fi ti tẹ́lẹ̀ yẹn lẹ̀, àwọn máa mú tuntun táwọn ní yẹn, táwọn rí yẹn. Nǹkan yẹn ni wọ́n ṣe tán fi rí òkúta Hajaratul Aswad meteorite tó jábọ́ látòkè. Wọ́n wá rò pé òkúta ilé tó jábọ́ látòkè, in fact mo tún lè fún yín ní ẹ̀rí nínú Quran fún ara ẹ̀ níbi tí òkúta kan ti jábọ́ látòkè.
tí yẹn sọ pé iṣẹ́ eléyìí àgbàyanu ni o tí Muhammad sọ pé ìyanu Allah ni ṣẹ́gẹ̀t so òkúta ó máa ń jábọ́ bó ṣe jábọ́ ṣe rí náà pé òkúta ilé ìtú dájú ìta ti ní tẹ́lẹ̀ ẹ lọ ẹ̀yẹ́ ká tún máa sin eléyìí o òun náà fi ń sin òkúta Hajaratul Aswad náà fi so òkúta lẹ́yìn mùsùlùmí sìn Abraham kò kọ́kà bá ó tún ní pé Anjola yẹn ó ti ṣe kí ni ó ti jápa so báàrin yẹn bóyá jẹ́ nìyẹn káwọn máa waste time èrò pọ̀ ló fẹ́ sọ̀rọ̀ ẹ ti wà pẹ̀lú one b so mo fi pé question tá a bí lórí ẹ̀yin náà lẹ wọlé lẹ sọ̀rọ̀ lórí pé Islam ó yàtọ̀ sí àṣà àti ṣe àwọn Arab a dẹ̀ ti gbé ẹ̀rí jáde fún yín tẹ́yìn náà dẹ̀ ti rí gbangba wípé. mo dẹ̀ ti clear yín normal bó ṣe jẹ́. tata lè clear. mo clear yín. ò clear mi. ẹ̀yin lẹ ń wá outside reference. ẹ ṣe sùúrù sà irọ́ ẹ ṣe sùúrù Mr. Muhammad àwọn èèyàn wà níbí mo ní kẹ́ ẹ sọ òpó ẹ̀sìn Islam fún mi tí ó jẹ́ pé àwọn Lárúbáwá ò tí ì máa ṣe tẹ́lẹ̀. gbogbo yẹn láti sọ ẹ ṣe sùúrù sà ọ̀rọ̀ nóhùn lájọ dé. ẹ ṣe sùúrù sà ṣẹgẹ ẹyẹ kíkiní kó lè yí àwọn èèyàn wa àwa òkè ẹ̀rí tó múnádóko la máa ń sọ ṣẹgẹ ẹ jẹ́ sọ wípé òkè nínú òpó ẹ̀sìn Islam márùn-ún méjì ń bẹ àwọn Lárúbáwá ti máa ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ tó túmọ̀ sí pé méjì ní òpó ẹ̀sìn Islam àṣà àti ṣe Lárúbáwá ni tẹ́lẹ̀ èmi jẹ́ ẹ bá nóòtù máìkì yín fún ara yàtọ̀dọ̀ yín ẹ ṣe èmi dẹ̀ gbé jáde fún yín wípé gbogbo ẹ̀ pátápátá òun làwọn Lárúbáwá ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ àṣà àti ṣe Lárúbáwá ni òun lẹ́wà fi ń béèrè wípé àwọn wo wá ni mùsùlùmí àkọ́kọ́ níbi ọ ti ń ṣe kíní yẹn tẹ́lẹ̀ èèyàn kan ló mú kíní yẹn wá pé ẹ wá sọ pé Nuhu mùsùlùmí ni adẹ̀gbẹ́rì yẹn jáde fún yín pé outside Islamic tradition kò kí ń ṣe mùsùlùmí torí Muhammadu kọ́ ló kọ́kọ́ wá sọ ìtàn Noah so bóyá jẹ́ nìyẹn so a ti true pẹ̀lú yín ká lè bá àwọn next person tó bá wà lórí ètò ká lè bá wọn sọ̀rọ̀ mọ́mí of all kufa rẹ continue pẹ̀lú àwọn tó wà lórí ètò ẹ ṣe. Thank you. It's like you want something to be true so badly, but they force it now. You understand? I don't get what Mr. Anjola is doing. It's almost like only come from there's something within himself that and if you money that's joke okay roll from not coming to seek validation and please I beg you're trying to put lipstick on a pig. A pig is still a pig. All right, IB Money Akale. Shewame IB Money. Both okay. IB Money. Awesome there. Morning, hi. Mr. Adeleye àwọn mùsùlùmí la ṣì need lókè for now. Mr. Oríyọmí ẹ sọ̀rọ̀. ẹ kalẹ̀. À ń gbọ́ yín. èmi wá ọmọ kékeré lèmi láàrin sá ms baba mùsùlùmí ni mi but dájú mi ẹlẹ́bọ oníṣẹ̀ṣe ni wọn but èmi wá sí ibà láti wá kẹ́kọ̀ọ́ ni ṣòtì èmi wá sí ibà láti wá takò àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Mùsùlùmí ni ẹ wá bí láti wá kẹ́kọ̀ọ́ ni tẹ́ bá wà ń bí látẹ̀kọ́ yẹ kẹ́ ti kẹ́kọ̀ọ́ kẹ́ ti mọ̀ ẹgbẹ́ ẹ̀sìn Islam àti ṣe àwọn Arab. mo mọ̀ ẹbí mo ṣe ń gbádùn mi sàn láti ibi ó ti tó bí 2 years ago báyìí mo ti follow ms baba ẹ̀kọ́ lọ́ọ́ máa pa làákà ìwọ̀n ṣe ti but ọ̀rọ̀ yìí àwa bá ń lẹ̀ ni so that ní àsìkò tí tó báyìí tí everybody máa mọ òótọ́ yàtọ̀ sí irọ́ so ó dẹ̀ dàbí pa tí mọ òótọ́ báyìí so that tẹ́bà ní bínú èmi wá síbà láti wá. tó bá bẹ́ẹ̀ fẹ́ máa lẹ̀ ní ìsàlẹ̀ máa wà torí òkè à ń gbé àwọn tí wọ́n bá sọ pé nǹkan tá à ń sọ pé kò rí bẹ́ẹ̀ tán dẹ̀ nẹ́ẹ̀rì lọ́wọ́ àwọn gbé sókè ṣe understand so tó bá bẹ́ẹ̀ àbí ṣe ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè. mo ní ìbéèrè for now. ok bóyá bí Muhammadu ṣe bókù sùn bóyá bó ṣe jẹ májèlé bóyá bó ṣe bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn bóyá báwọn àjọ̀nú ṣe bá a sùn àwọn nǹkan burúkú tí àwọn ìdí tán fi pé Muhammadu ní best man in the world ní èèyàn tó bókù sùn tó bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn tó jalè tó pààyàn tó ṣe àwọn oríṣiríṣi àwọn nǹkan yẹn so bí àárín yẹn bóyá jẹ́ nìyẹn so ẹ lè máa bá wa lẹ́yìn sálẹ̀ tẹ́ bá ní ìbéèrè kẹ́ padà wá sí òkè IB Money mọ́mí ọ̀pọ̀ òkú àrẹ́jọ ẹ̀kọ́. ẹ kú ètò. IB Money Akale. yes ẹ kú ètò. ṣé muslim ni.
Muslim ni mí o. Right. Mélòó ló ń sọ̀rọ̀ ní background because ariwo pọ̀. Ṣé à ń gbọ́ yín náà? Any sùúrù. Hello, excuse me. I'm sorry. Ta ló ń sọ̀rọ̀ ní background? Ọmọọba. Muslim ni mí. Okay, ó dàpẹ́ ní kejì ni. All right. Ẹ kalẹ̀ IB Money. So mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ṣé ẹ gbọ́ ṣé mo bọ́ ṣe ń ka Lárúbáwá? Mi ì mọ bí wọ́n ṣe ń ka Lárúbáwá. So tá bá fẹ́ ka Quran ṣé English ni ká lò àbí Yorùbá fún yín? Àṣà àti ìṣe ni nǹkan tẹ́ ẹ lo Yorùbá kó lè clear fún gbogbo àwọn tó bá ṣàì láti máa gbọ́ kìnìyàn. Okay. Ẹ jẹ́ kọ́kọ́ bí in question. Nínú Islam, hijab yìí tó wà lójú tí mo gbé hijab yìí tó wà ní picture mi mọ̀ bóyá ìyàwó àbí sister yín ni ẹ má bínú. But mo ń béèrè torí pé a ní topic yẹn láàárọ̀ yìí lórí live mi. Mo wá fẹ́ clarify àwọn nǹkan kan táwọn Mùsùlùmí ní tó wà ń bẹ̀ yẹn láàárọ̀ yìí. They were not able to clarify it for me, ṣe get. So ṣé mo lè bí yín kí ni purpose hijab? Why táwọn obìnrin Mùsùlùmí kí ló dé tó ṣe gbọ́dọ̀ wọ kíní yẹn sórí wọn? Ẹ ṣé ìbéèrè tẹ́ béèrè yẹn ìbéèrè tó wà òkè ni. Ṣe rí àwọn ọmọ Mùsùlùmí tó bá jẹ́ obìnrin ìgbà tá adáyé bá gbogbo kíní yìí lọ́dọ̀ àwọn tó ti jẹ́ Mùsùlùmí lánàá ni. Ṣé understand? But nǹkan táwa dẹ́ ẹ̀kọ́ nínú ìwé Ọlọ́run Kùránì tá a gbé dání ni pé kí obìnrin máa bo orí rẹ̀. Ṣé understand? Ṣé ń gbọ́ mi? Yeah, but mo ní why? Mo mọ̀ pé Islam ló command it, no problem. But mo ní kí ni reason why? Kí ni purpose ẹ̀? Okay, why lọ́dọ̀ ìdúró bí ọpọlọ tèmi ṣe mọ ṣóyè. Àwọn àfáà máa ń sọ fún wa pé àwọn bíi Yorùbá ìmọ̀ nǹkan tí Yorùbá máa ń pè bí àwọn àlìjọ̀nú àbí kinní kan yẹn ṣá. Pé wọn ò kí ń láàkì kí obìnrin máa ṣí orí rẹ̀ kalẹ̀. Ṣó ti yé? Bẹ́ẹ̀ kò sí bóbìnrin ó ṣe bojú rẹ̀ àbí tí ó bo orí rẹ̀ yẹn. Wọ́n ti mọ̀ pé eléyìí ò ṣí orí kalẹ̀. Bẹ́ẹ̀ téèyàn bá wọṣọ tí kò dáa náà tó bá da kinní yẹn bora wọn ò lè mọ̀ pásọ tó wọ̀ kò dáa. Ṣó ti yé? Nǹkan tí Islam kọ́ wa pé à. Ibo la ti lè rí yẹn kà? Kí lẹ sọ? Ibo ni mo ti lè rí yẹn kà? Nǹkan tẹ́ sọ ní ìsìn yẹn báwo lẹ ṣe lè back it up? Àyà wo hadith wo ló wà? Ṣé nǹkan tí mò ń sọ ṣé ẹ̀yin lẹ try rẹ̀ ni àbí èmi ni mi gbọ́dọ̀ yín yé? Mo ń bí nǹkan tẹ́ ṣe ṣàlàyé ní ìsìn ṣé inú Quran àbí inú hadith ibo la ti lè rí kà? Èmi ò lè sọ fún yín pé inú Quran ló wà, lè sọ fún yín pé inú Quran pé kí ni o kí n ka Quran tí ó ti yé. But exactly pé nǹkan tí ó ti yé ẹ jẹ́ kí n try láti sọ fún yín. Exactly pé nǹkan tí wọ́n bá ń ṣe ní ilé wa ní nǹkan tẹ́mi mọ̀ tá a dé bá bí Islam yẹn pé wọ́n ṣe a sì dé bá òun náà làwọn náà sì tẹsẹ̀ mọ́. Nǹkan tẹ́ ń sọ fún wa ń sìn ní pé àwọn Lárúbáwá ti kó yín lẹ́rú àwọn Fúlàní ti kó yín lẹ́rú pátá nílé yín nígbà tí wọ́n ti yín. MS bàbá ẹ jẹ́ kí n try láti mọ́tí ẹ̀fẹ́ bí ilé kankan látijọ́ yìí tó ti torí mo máa ń fẹ́ wọnú ètò yìí gan bẹ̀rẹ̀ tá. Bàbá ti ń bí yín báyìí ẹ̀ kì í dáhùn ẹ̀ kì í sọ̀rọ̀ ó dàbí ẹ máa continue pẹ̀lú aláṣọ àbí nǹkan tá a gbá bí ní kẹ́ sọ. Ṣé nǹkan tẹ́ ń sọ ní pé àwọn Fúlàní ti kó yín lẹ́rú nínú ìdílé yín wọ́n ti kọ́ńkà yín pátápátá wọ́n ti gba identity yín àṣà àti ṣe yín wọ́n ti gbà lọ́wọ́ yín wọ́n ti replace pẹ̀lú sí Lárúbáwá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ká lè tẹ̀síwájú. Ẹjọ́ ẹ bá wo àfáà tó bá mọ kéwú kó send request àwọn tó sì ń wá yìí ó dáa pé àwọn lè wá ń dojú sí àwọn Mùsùlùmí ni. Àwọn alágbolé Mùsùlùmí lè àwọn Mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ ló sì ń wá yìí. Bóyá ni ẹ fẹ́ IB Money. Mr. Honorable Arese. Mọ́mí ọ̀fọ́ Kùfàrù ni mo ń retí. Honorable Arese. Mo wà pẹ̀lú yín. Ṣé Mùsùlùmí ni yín? Mo wà ń bí báyìí mo kàn ń àná Mùsùlùmí ni. Ok, mọ́mí ọ̀fọ́ Kùfàrù Mùsùlùmí mi ti wà mẹ́ ẹ̀ka òbí yẹ́lẹ̀ yóò kìí ṣọlọ́bẹ̀ yọ. Ok, Honorable ṣé ẹ gbọ́ kéwú ṣe lè ka kéwú? Àbí Lárúbáwá, sorry. You can see the water nìkan. Okay, no problem. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ó gbé àyà yìí. Ẹni sọ̀rọ̀.
kí n tó gbé àyà ìsìta ẹ jọ̀ọ́ kí ni ìdí táwọn obìnrin ṣe máa fi ń wọ hijab kí ni reason. alákọ̀ọ́kọ́ ṣé wà pẹ̀lú mi mo ń gbọ́ sà. ìdí tóbi máa fi ń wọ hijab ìmáyà ti sọ ní islamically bí ẹ̀sìn Islam kọ́kọ́ gbé wá ní ti Yorùbá náà before kí Islam tó dé ẹ̀sìn ní àṣà Yorùbá ọmọbìnrin máa ń múra dáadáa láì bọ́n ṣe ra kalẹ̀ kọ́dẹ̀ bá múra ọmọ máa ń fi kan borí ní àṣà Yorùbá nìyẹn o Islam ó ti yọ pé ká pa Islam ti sẹ́gbẹ̀ẹ́ kan ká kọ́ sọ àṣà Yorùbá náà kò sí àṣà Yorùbá tẹ́ máa ti rí obìnrin tó múra tó ṣe ra kalẹ̀ kò sínú àṣà Yorùbá so kó wá ṣe wá gbé ti Islam wọ̀ gbà tí Islam wá dé Islam wá tún jẹ́ ká mọ̀ pé ìmúra yìí o ìmúra tó dáa ni Islam tó wá fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ pé ká máa múra báyẹn pé ká máa mú wọ hijab ó dẹ̀ evidence dẹ̀ wà nínú Quran. ìjọ ìṣẹ̀lẹ̀ ẹ̀ máa wọlé ẹ̀ kàn sì máa sọ sórí wọn lọ mọ́mí ọ̀fọ́ kò fún wọn àǹdí wọn. mo tà sọ ọ̀lẹ́ mímì sọ kí ẹ ti délẹ̀ ni RSA mọ́mí ọ̀fọ́ kò fara àmójú délẹ̀ ní ìfẹ́ kí ẹ̀ ń bọ́ ìtajà ìbéèrè yín. wọn ti dáhùn ìbéèrè mi o. mo ti dáhùn ìbéèrè yín. no ẹ sọ̀rọ̀ pé mo ní kí Islam tó dé kí Islam tó dé. ẹ jọ̀ọ́ ní sùúrù ẹja ṣe one by one your mic is too loud mo lè gbọ́ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ in background ẹ jọ̀ọ́ ẹja calm down ẹ jọ̀ọ́ now mo bí yín question ẹ mo ní kí Islam tó dé ẹni pé kí ló tó fi wọ hijab mo ní ká ṣe kí Islam sẹ́gbẹ̀ẹ́ kan náà ká wá sọ ní àṣà Yorùbá can I finish bí talking. Yorùbá ṣe máa ń múra. ṣé àwọn èèyàn gbọ́ mi ni. bí Yorùbá ṣe máa ń múra. bí Yorùbá ṣe máa ń múra. ṣé n gbọ́ kákọ́ gbé ẹ̀sìn. àwọn èèyàn gbọ́ mi ni kí ló ń ṣe bọ̀bọ̀ yìí now what's your fucking problem. if you're gonna do that then can get you listen down. to me you ask me question there. ẹ kúrò jọ.